pohùn bí àgbà àbí ìbẹ́sù wà tánú ọmọ yá ṣùkúra àgbẹ̀ dákun mọ́ ṣe gbóhùn mi ro òkú mo lẹ́ni tí mo fẹ́ fi kí ìwà àlùkò mọ́ gbóhùn mi lọ́sà àbí kẹ́mọ̀ lẹ́ni tí mo fẹ́ fohùn dára fún nítorí Olúyinká ọmọ àkọ́kọ́ ọmọ olókè méjì takọ-tabo núlẹ́rìn á Olúyinká ọmọ àkọ́kọ́ amúdùnú gbogbo àgbáyé pátá Olúyinká tí gbogbo ayé wí mo fẹ́ kọ́ mọ́ aládé tí gbogbo ayé ń pariwo Olúyinká aládé ọ̀pọ̀ ọdún Yínká tí ọ̀pọ̀ àṣeyẹ tó bá hàn láyé ọdọọdún ní lásán lógúnlógún ọdọọdún ní kan sọ lọ́gbọ̀n ọdún wánidé ká mọ́ sẹ́rọ̀ mọ́ òbí lórí ara àti Olúyinká ọdún wánidé ká mọ́ sẹ́rọ̀ òbí ìwọ̀n àrídùnú yọ nídìbà ló jẹ́ mọ́ lọ́wọ́ Olúyinká aládé ọ̀pọ̀ ọdún ẹlẹ́sẹ̀ yẹ lọ àbẹ́ lọ. Àyìnkẹ́ Gold ta ló ń pè mí sìn kí ló ń pè mí fún sìn tó bá yá wọn ni mò ń bínú kí ló ń pè mí fún kí lẹ fẹ́ hello yes mo ń gbọ́ ta ló ń sọ̀rọ̀ kí lẹ fẹ́ ètò wo lẹ ń dá sí. Ètò fẹ́ bẹ̀rẹ̀ sí wọ́n ti update mi náà. Bó mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó sì ń kọrin lọ́wọ́ mi tí ẹ ti sọ̀rọ̀ sa ẹ pè padà in 10 minutes. Ọba òní mo hùn akọrin akúntì mọ̀ páyẹ̀lẹ̀ ní yọ ọmọ yẹko ọ̀gẹ̀dẹ̀ ní ọmọ yẹdo òwúrẹ̀ ní ọmọ yẹlu àbíkẹ́ mọ̀ wí. Àwọn ọkùnrin fẹ́ finish àwọn obìnrin lẹ́yìn àti ẹ̀ tí bẹ̀rẹ̀ orin. Àkókò nílé wọn ìkàrẹ̀ àkókò nílé wọn Olúyinká aládé ọ̀kú ọdún ìkàrẹ̀ àkókò nílé wọn ìkàrẹ̀ àkókò nílé wọn. Dáre. Olúyinká aládé ọ̀kú ọdún. Olúyinká aládé ọmọ olókè méjì takọ-tabo núlẹ́rìn á. Olúyinká aládé ọ̀pọ̀ ọdún. Yínká tí gbogbo ayé ń pariwo. Àrídùnnú ọmọ aládé tó ti kadún. Ọdún orógbó. Ọdún òbí ìkàsà ìkórè àṣẹ Olúyinká o. Olúkẹ́mi o. Ìwòye àmọ́dún. Ìgbà tí bẹ̀ nínú lẹ́rẹ̀ lẹ́ni kò mọ̀ jẹ́. Àwọn tí bẹ̀ nínú lẹ́rẹ̀ lẹ́ni kò mọ̀ jẹ́ torí. You see my number, Jọkẹ́. I'll put my number there. Olúyinká aládé ọmọ àkọ́kọ́ ọmọ olókè méjì takọ-tabo núlẹ́rìn á. Nítorí Olúyinká aládé ẹ̀gbọ́n wípé. Share this program. Share it. Share the program. Takọ-tabo núlẹ́rìn ọ̀pọ̀ ọdún àṣẹ tọ́bọ̀ láyé ọdọọdún lásòwò gbogbo. Olúyinká aládé jẹ́ bọ́ rẹ̀lẹ̀ bàbá rẹ̀ kàrẹ̀ àkọ́kọ́ ọmọ olókè méjì nípẹ̀lẹ̀ odò ọmọ àríjàjà ògúnṣẹ́ ìtúndé. Olúyinká o ìkàrẹ̀ àkọ́kọ́ nílé bàbá rẹ̀ lọ́ọ̀ni mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ kàrẹ̀ àkọ́kọ́ ọmọ olókè méjì takọ-tabo núlẹ́rìn á.
ti kéré ò ní wọ́n kó kílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ òkè kún ọmọ sàpátá lọ́wọ́. Bàbá yín lọ́mọ sòkúta dọ̀ọ̀lá lé bàbá rẹ̀ ọmọ sọ̀kọ̀ dúdú. Ọdún kẹ́ni ọmọ sọ̀kọ̀ pupa bàbá mi ló sọ pé ìrọ̀ ọ̀bọ̀tọ̀ síbẹ̀ lọ́jà àwọn bọ̀kọ̀ ọdún. Agbórí àjà pẹ̀kù nílé ẹ̀ka yóò máa bòkúta gidi gbógun jà. Ọmọ ẹlẹ́kùn lé àdéhùn rẹ̀. Ọdún yìí ká mọ̀ gbóhùn ẹnu mi. Ẹ̀yin lọ́mọ ọ̀sàjà ìdá bí onílẹ̀ ilé bàbá tó bí ọlọ́mọ bí wọ́n bá ṣe bí onílẹ̀ yìí. Wọ́n ò léwu wa bí onílẹ̀ ilé bàbá tó bí ọlọ́mọ. Nígbàrí àkókò àwọn olókè méjì sábọ̀ lórí ara wọn. Ọmọ yìí mọ̀ ọmọ òṣòwò lájèjì sọnù. Ọdún kẹ́ni wọ́n ní bàbá dàmúrò òwò àbẹ̀jáfù ọ̀kàrí ọmọ àkókò àwọn olókè méjì sábọ̀ lórí ara wọn. Ọmọ júwàjúwà lẹ̀kẹ́. Ọmọ júwàjúwà lẹ̀kẹ́ àkókò àwọn olókè méjì sábọ̀ lórí ara wọn. Ọmọ onígi mẹ́ta lọ́nà ṣẹlẹ̀. Ìkọ́wùdí ò ìkọ́wùrẹ́lẹ̀ ìpọ́tọ́kù ní wàhálà rí ti jẹ́ bàbá rẹ̀ sọ. Ilé ìkàwọ́ àwọn olókè méjì lórí kọ́ọ̀kọ́ ọ̀lú. Ọdún ẹ̀gì ni ọmọ méjì ajá ògùn sẹ́ẹ̀túndé. Ọ̀jọ̀jọ́ ni mo pè ọgbọ́dọ̀ ọ̀la. Ọdọ́pọ̀ gbọ́dọ̀ jẹ́wé ẹran wọn gbọ́dọ̀ jẹ́ gbogbo bẹ̀. Èjì ní gbé ara lágbẹ̀dẹ ọmọ àwọn omi tún ìwà àgbẹ̀dẹ sùsù lọ́nà tìrè. Ìrọ̀bọ̀ lọ́ọ̀bá àmọ́kọ́ wálé. Ọdún yìí káàmì náà ní bọ́ọ̀mù ṣùgbọ́ fálágbẹ̀dẹ ọmọ bí ó sí onílẹ̀ àkókò. Ẹ̀yin lọ́mọ bí ó sí onílẹ̀ àyẹ̀nà kò sí onílẹ̀ àdéhùn sẹ́kẹ́lẹ́ sáájú. Àgbọ̀gbọ́lù tún ní gbọ́ sábàárẹ̀ ọmọ gbogbo níwájú ológun sábàárẹ̀ ọkọ̀jẹ̀ ológun èdèkèrè. Ọdún yìí ká àlàjọ ọ̀pọ̀ ọdún. Yìí ká àti ẹ̀tì ọ̀pọ̀ àṣeyẹ wọdún tó bá hàn láyé. Ọ̀nìyàn gbé sọ̀nù bí ọ̀ṣẹ̀ bí ọmọ. Àsìkò rẹ̀ títí wà lò yọ ọlọ́run oníjọba wà lẹ́kùn. Ọ̀nìrẹ̀lẹ̀ ọtí ìmọ̀gà ni mọ́tò tẹ̀ kú. Olúkẹ́mi ọmọ àlàdé mọ́ wájú àlà lójú rẹ̀ ìwòyà ọmọdún ìbálò lẹ́rẹ̀ ilé ní kó mọ̀ jẹ́. Àwọn tí bẹ̀ nínú lẹ́rẹ̀ ilé ní kó mọ̀ jẹ́. Mo ní ìfọ́mọ̀ sàmọ́dún ìkàlẹ̀ àkókò òun lókè méjì tàbọ̀ núlẹ̀rìn à. Ọdún yìí kájẹ́ máa fẹ̀ yí sẹ́ lọ. Máa mẹ́lẹ́ sáàtì ẹ̀ gbóhùn erin bọ̀ mọ́ sàtọ̀jọ́ lóbẹ̀. Bọ́ọ̀mọ ni. Ó ṣé o akéwì ẹ̀dùn màmá bá ẹ lágbára Ọlọ́run, thank you so much, mo dúpẹ́ o fún gbogbo ẹ̀yin tó kù náà. By Friday ní last kini tí mo máa gbà gbogbo àwọn nǹkan pọ̀ tó dẹ̀ mo ṣe ti ń play ẹ̀ torí èèyàn tó bá lọ fowó ẹ̀ ṣe nǹkan tó ṣe nǹkan fúnyàn téèyàn wá lọ play ẹ̀ ṣe mọ̀ pé kò dáa, so torí ẹ̀ ni mo ṣe rọra ń play ẹ̀ síta díẹ̀díẹ̀ àwọn tó ṣe at least wọ́n máa rí pé bóun ṣe fún mi bẹ́ẹ̀ náà ni mo ń play. Ẹ ṣé gan, mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń fi ọwọ́ ṣọwọ́ sí mi, gbogbo ẹ̀yin tẹ́ ti fún mi ní gift náà mo dúpẹ́ lọ́wọ́ yín, thank you so much. Uncle tó pè mí lẹ́ǹkan pé ṣé mo rí alert pé àwọn fowó sínú àkáǹtì mi, ẹ má bínú, kò ṣe pé bóyá mo ṣàfojúdi mi tí ẹ lọ síbẹ̀, tẹ bá ti ló wà ń bẹ̀ náà ni. Ẹ ṣé gan, mo dúpẹ́, God bless you. Nǹkan tí mo mú wá nírọ̀lẹ́ yìí torí àwọn ọkùnrin kan máa accuse mi pé bẹ́yìn obìnrin ṣe ní mò ń support ọkùnrin bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin ṣe máa ń sọ pé ọ̀rọ̀ obìnrin mo máa ń focus pé àwọn single parents náà máa ní do a show for single parents, why only married people? Ṣáwọn dáràn ni? Kò rí bẹ́ẹ̀. Bó bá ṣe gbé wá bẹ́ẹ̀ mi bá ṣe darí mi, mo ní okay wo topic tí mo fẹ́ ṣe nírọ̀lẹ́ yìí sí òun gangan kọ́ ló yẹ kí n ṣe topic ẹni tó ti dúró ẹ̀gbọ́n àtàbúrò pọ̀ ló yẹ kí n ṣe, but reason tí mi ṣe fẹ́ mú topic yẹn wá, mo fẹ́ mú topic yẹn wá after my birthday torí mi ò ní energy púpọ̀ láti ṣe topic tó pọ̀, so mo kàn fẹ́ fi irú ẹ̀ ní lẹ́yìn èní. I don't think I want to do any show until after my birthday. Àárọ̀ ọjọ́ birthday mi which is on Sunday, orin mi tèmi ń kọ́ ó máa jáde, ó máa fi kí everybody, ìyẹn ni máa fi ṣe everybody, ìyẹn kò sí picture, ìyẹn ni tèmi ń kọ́ ló máa jáde ní àárọ̀ Sunday. Ohun tí mo fẹ́ gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí ni wípé especially àwọn ọkùnrin ló sábà ní show yìí. Tẹ́ bá rí ẹni tó pè wọlé tẹ́lòmí bá ti gba notification báyìí tó ti rí topic á kọ̀ pé wọlé kò ní lọ check, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Mi ò kí ń ṣe áńgẹ́lì gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, màá ní nǹkan tó máa upset mi tó máa bí mi nínú. Wọ́n ní ọbẹ̀ tí ìyálé ilé kì í jẹ tí baálé ilé kì í jẹ, ẹ má jẹ́ kí ìyálé ilé kó máa sè é. Abánirìn má mọ̀ ṣe ẹni, ìka èèyàn ni. Gbogbo yín lẹ ti mọ̀ mí, ẹ ti mọ̀ wà mí, ẹ ti mọ̀ nǹkan tó ń turn me off, ẹ ti mọ̀ nǹkan tó lè turn me tó lè make me upset. Ẹ ti mọ̀ pé tíyàn bá pè wọlé
mi fẹ́ kí máa fi pé bóyá wọ́n force èèyàn pé ẹ sọ̀rọ̀ kó dá ṣá ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu mi ẹni tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ náà ọ̀rọ̀ gbọ́dọ̀ dá ṣáká lẹ́nu ẹ̀ tẹ́ bá fẹ́ pè wọlé ẹ sọ̀rọ̀ kó ẹ má ẹ kúrọ̀lẹ́ ẹ máa kill spirit èmi ni mi ò ṣeré ẹ máa pa gbogbo ẹ̀mí inú mi tẹ́ bá ti ń sọ̀rọ̀ bí ẹni tó láàárẹ̀ ẹ máa pa gbogbo ẹ̀mí inú mi èmi wà hyper ọlọ́run dáríjì mo wà hyperactive mi ò ń ṣe ẹni tó fẹ́ irú bí mo ṣe wà yín sí iṣẹ́ tí mo ti ṣe nígbésí ayé mi mo ò ṣiṣẹ́ kan jókòó sọ́fíìsì rí mo ṣe fẹ́ máa ṣe ni nígbà tí mo ṣiṣẹ́ tó mo ṣe course tán níbo mo ti fẹ́ ṣe mo fẹ́ work ní mo fẹ́ ṣiṣẹ́ ní prison mo fẹ́ ṣiṣẹ́ ní high security unit not even low security unit mo fẹ́ high security because mo ti ṣiṣẹ́ ní medium security unit rí tó jẹ́ wípé bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ bó ṣe máa ń sá tí wàhálà máa ṣẹlẹ̀ tó máa restrain yẹn mo máa ń gbádùn activities yẹn kó máa restrain kí security alarm kó dún kẹ́ máa sáré kiri tí n bá ti jókòó sójú kan àbí pé wọ́n ń ṣiṣẹ́ àrìndí ọ́fíìsì yẹn ó máa brain mi máa shut down ni ó dàbí òtútù sí mi ni mi ò like òtútù tí n bá ti jókòó sójú kan brain mi máa shut down mi ò like iṣẹ́ ọ́fíìsì because cabin crew ni mí nǹkan tí mo ṣe all my life nìyẹn kí tó wá sínú nursing so brain mi like kíyàn máa ṣe bí àrìndí mi fẹ́ kíyàn máa wà active mi fẹ́ kíyàn dance mi fẹ́ kíyàn rìndìn ó máa pa feeling ó máa pa spirit mi ni so nísìnyí mo ò lè ṣiṣẹ́ wọ́n jókòó sọ́fíìsì wọ́n kẹsẹ̀ wọ́n jókòó síwájú kọ̀mpútà mi ò lè ṣe iṣẹ́ ká restrain ká mú àwọn èèyàn dání kó fún wọn ní depo kó fún wọn ní injection káwọn èèyàn jẹ kó mú yàn dání kó grip wọn nǹkan tó pè mí nìyẹn ó máa jẹ́ kí brain mi wà light ó máa jẹ́ kí n wà active mi ò like iṣẹ́ wọ́n jókòó sọ́fíìsì wọ́n cross ẹsẹ̀ ó máa jẹ́ kí n máa sùn ni so mi ò like kí èèyàn pè wọlé kí wọ́n máa sọ bí ìgbà tí wọ́n fọ̀ sí yín pé kẹ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ pè wọlé owó yín lẹ fi ra data owó yín lẹ fi ra card tẹ́ fi pè wọlé so ẹ láti sọ̀rọ̀ ṣámṣám ẹ máa pè wọlé kẹ́ máa sọ̀rọ̀ bí ìgbà tẹ́ni pé ìyẹn kò help mi ó máa ń kill spirit mi ni tí ẹ ò bá dẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ má pè wọlé ẹ máa upset mi ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín téèyàn bá pè tó jẹ́ wípé network ni mo mọ̀ téèyàn bá pè ní pé ó kàn sáré ní nọ́mbà mi ó wá ní pé kó ń pè wọlé bóyá ó máa lọ mo mọ̀ irú nǹkan báyẹn mi ò fẹ́ mi ò wá ṣeré lórí ètò yìí ẹ má wàá mú mi ṣeré tẹ́ bá ti mọ̀ pé ẹ ò fẹ́ rí the other side of me ẹ má trigger mi ẹ má fi abẹ́rẹ́ gúnyàn ẹ má gúnyàn lábẹ́rẹ́ ẹ ló ń sọ̀rọ̀ ìkọ́ tí ẹ sọ̀rọ̀ láti Amẹ́ríkà lánàá ó lóun rẹni tó rude èmi náà fún lésì èsì tí mo fún mo mọ̀ pé a máa sunkún lórí ẹ̀ ni mo fún lésì ẹ̀ mo dẹ̀ sáré delete ẹ má trigger mi ẹ má trigger mi ẹ fi mí ẹ ṣe nǹkan tó right ẹ jẹ́ ká respect ara wa ẹ lè máa gúnyàn lábẹ́rẹ́ kẹ wá sọ pé ẹ ń gúnyàn lábẹ́rẹ́ ẹ ní kó má sọ̀rọ̀ ẹ ń gúnyàn ní pin ẹ ní kó má sọ̀rọ̀ ẹ mọ right thing do the right thing ẹ ṣe nǹkan tó right kí gbogbo akadẹ ìgbádùn show kó ní kálukú máa lọ but tẹ bá trigger mi tẹ bá ṣe nǹkan tí mi ò fẹ́ of course máa sọ̀rọ̀ of course máa sound very saucy so ẹ̀yin náà ṣe nǹkan tó right tẹ bá ti pè wọlé ẹ sọ̀rọ̀ kó dá ṣáká ẹ má pè mí ṣeré ẹ má ti torí pé rí nọ́mbà ẹni kẹ́ try ẹ̀ tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ má pè tẹ́ bá pè mí ẹ kásán ẹ go straight to the point ẹ má sọ pé ẹ pẹ̀lẹ́ báwo ni show a ní pé kí n pẹ̀lẹ́ ni ẹ má ṣe yẹn ó ń kill spirit mi àwọn ẹlòmíì gan máa pè mí nínú ilé wọ́n á fẹ́ sọ̀rọ̀ níbi tó bá ti ń kí èkí tó ti ń béèrè àwọn question tí ò kàn wọ́n káàdì wọn bá tán èmi ò dẹ̀ ní pè padà o kì í ṣọ̀rẹ́ mi ò ń béèrè wípé ẹ kújọ́ mẹ́ta ìgbà wo ni mo rí ẹ last ìgbà wo la ríra last mi ò kì í ṣọ̀rẹ́ ẹ ò ń béèrè pé ṣẹṣẹ dọrùn èwo ni mo sọ fún ẹ pé kò dẹrùn èwo ni mo sọ fún ẹ pé iṣẹ́ nira débi tó máa béèrè pé iṣẹ́ mi dẹrùn o fẹ́ béèrè o fẹ́ bá mi sọ̀rọ̀ tó bá ti kí mi ẹ káàsán mà ṣé dáadáa la wà ó tán má máa béèrè pé ọkọ yín ńkọ́ àwọn ọmọ ńkọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣàlẹ̀ ẹlòmíì á pè ìwọ tó pè mí tí mo gbé tán wàá máa béèrè lọ́mi pé ṣé kò ṣe orí iṣẹ́ ò lẹ́wà ó wà irritating ó wà very very irritating láti máa béèrè irú question yẹn ìwọ ẹ pè mí mo gbé fúnra mi ẹ wá máa béèrè pé ṣé orí iṣẹ́ ò lẹ́wà ṣé kò ṣe orí iṣẹ́ ò lẹ́wà má ní orí iṣẹ́ ò ní mo wà má dẹ̀ pa fóònù tó bá wá pè mí tó wúlù kan tèmi wá ní gbé mọ́ stop asking silly questions ìwọ ló ẹ bá pèèyàn ẹ kásán ẹ ṣé kò ń ṣe orí iṣẹ́ ò lẹ́wà èmi á dẹ̀ ní orí iṣẹ́ ò ní mo wà ó má dẹ̀ pa fóònù mi dẹ̀ ní gbé mọ́
téèyàn bá gbé phone tí ò bá wà convenient fún mi láti gbé phone ẹ mi ò ní gbé tí bá gbé phone ẹ tí bá wà lórí show màá sọ fún ẹ pé ṣé o mọ̀ pé live ni mo wà gbogbo yín lẹ máa ń sọ lẹ máa ń mọ̀ ṣé o mọ̀ pé live ni mo wà so that tó bá fẹ́ sọ nǹkan tó wà sensitive tó fẹ́ kí wọ́n gbọ́ live àti mọ̀ pé live ni mo wà ẹlòmíà dẹ̀ ni ẹ mo mọ̀ pé live lẹ wà carry on but kò ṣe pé kò pè mí kí n gbé tán ara ní ṣé ẹ̀ sí lórí show ó wà very irritating very very irritating mi ò kí inú máa ń bí mi tó bá béèrè question yẹn lọ́wọ́ mi because tí ò bá wà convenient fún mi mi ò ní gbé call yẹn tí mo ti lè gbé mo fún ẹ látẹ̀ńṣọ́ mo fẹ́ gbọ́ go straight to your point and stop asking silly questions èèyàn máa béèrè ṣé mo á jọ ọmọdé ni mi ò ń ṣe ọmọdé náà. mi ń ṣe ọmọdé láti máa béèrè lọ́wọ́ mi pé ṣé ẹ̀ sí lórí show mo ní kí n tó no so ìyẹn gbọ́ títà ó jókòó interfẹ́ sọ nírọ̀lẹ́ kí tó sọ ti tèmi àwọn ọkùnrin kan ti pè mí lénìí wọ́n ti pè mí lénìí pé wọ́n tó bí méjì mẹ́ta tí wọ́n ń fẹjọ́ ìyàwó wọn sùn mí nǹkan kan náà dẹ̀ náà sì ń sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọkùnrin ẹ wá sọ kí làwọn nǹkan kí lè ṣe àwa obìnrin níwájú yín kí làwọn nǹkan tá à ń ṣe gan ẹ jẹ́ káwọn obìnrin mi tó sì wà nílé ọkọ kí wọ́n kọ́gbọ́n ẹ jẹ́ káwọn obìnrin mi tí wọ́n sì wà nílé ọkọ ẹ jẹ́ kí wọ́n kọ́gbọ́n lára nǹkan tẹ́ ń ṣe àwọn shows mi wà tí mo fẹ́ ṣe pé ìwọ obìnrin kí ló ń go through nílé ọkọ káwọn obìnrin oríṣiríṣi wá sọ bẹ́ẹ̀ mi ò fẹ́ ṣe show yẹn lénìí ẹ jẹ́ ká fáwọn ọkùnrin lénìí ẹ̀yin ọkùnrin lẹ́ni show èní the number to call is +44 7404851234 ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin táwọn ọkùnrin bá ti ń sọ̀rọ̀ ẹ má bu èébú one 2 ẹ má blame anybody ẹ má pè wọlé kẹ ní àwọn ọkùnrin tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o bóyá ẹ bèrè lọ́wọ́ àti ká ẹ pè ìyàwó wọn náà ẹ pè ìyàwó wọn àwọn ọkùnrin náà burú ẹ jẹ́ kí wọ́n mind wọn ẹ jẹ́ kí wọ́n sọ ti mind wọn síta ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan tó ń bí wọn nínú síta ẹ jẹ́ kí àwọn obìnrin náà tó bá ti sọ àwọn nǹkan tá à ń ṣe fún wọn tó ń da tí ò jẹ́ ká rí ojú rere wọn tó fi ń dàbẹ̀ ni pé akọ̀jọ́ ń gbélé kò sí ìrẹ́pọ̀ tó bá ti sọ ẹni tó bá nírú ìwà yẹn ẹ pick ẹ then àǹfààní tún wà fún àwọn èèyàn tó bá fẹ́ béèrè question lọ́kùnrin lóbìnrin sorry hello yeah èmi ni kí lẹ fẹ́ kò ń ṣe nọ́mbà tó yẹ kẹ́ pè sí rè 1 2 3 4 ló yẹ kẹ́ pè sí ẹ̀yin tí mo ní nọ́mbà yín lórí fóònù mo ní nọ́mbà yín lórí fóònù so interface sọ lẹ́ni pé kí làwa obìnrin ń ṣe fún àwọn ọkùnrin tó ń bà wọ́n nínú jẹ́ tí wọ́n fi ń sọ pé àwọn ò rí rọrùn pẹ̀lú wa hello ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ sà. ẹ kú ètò mà. yes sà kí ni ẹ̀ṣẹ̀ wa sí yín sà gẹ́gẹ́ bí ọkọ ilé. ok ma ok ṣẹ́ẹ̀rì mà nígbà tí àti ìbímọ tá a wà ní tí àwọn mi wà nínú oyún first born mi mo máa enjoy o àti bíi queen kódà mo máa sọ fún mi pé bóyá ni màá lè ṣe ṣìnà ẹ̀gbọ́n mi a máa sọ pé kí n má fi ìbúra lé lórí o kí ni abímọ kìíní sí ó reduce ìgbà tá a bá jàjà bímọ ẹlẹ́ẹ̀kejì mà wà láìsùn mọ́ bí láì àti bí ìdàbí jẹ́ pé ojú fẹ́yìn ó ti dà sórí ọmọ yẹn sórí àwọn ọmọ yẹn máa tún wá máa sọ pé àṣebí mi ló kọ́kọ́ mọ̀ lákọ́kọ́ jọ máa ń ṣe bí ìtọ̀rẹ́ tájọ máa ń lọ́ mọ́ra wa nínú ilé yìí kó tó di wípé àwọn ọmọ yìí wọ̀ ó ní ẹ̀yin ọkọ gbogbo ayé àmọ́ bẹ́ẹ̀ ń dánwò tó dáa ṣé mo ti ṣe ṣìnà rí àbí mo fẹ́ fẹ́ òtí mo jẹ́ kó o mọ̀ rí tábà pé ẹ̀yin ọkùnrin ní ẹ̀ máa ti ń pọn yín lé máa kù ó dà tó ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo tún wá di stúdẹ́ǹtì yín tán tí mo mọ weekend point ẹ̀ tí mo mọ̀ pé obìnrin náà máa ń kọ́ wọ́n máa ń wà òkè láàyè ara wọn òsì jòjò dá tí bá ìyàwó mi ṣeré kàkà kémi kọ́kọ́ kọ̀ máa ní láti hold ara mi pé kí n kọ́kọ́ satisfy òun mà ẹ believe pé tí mo bá di satisfy ìyàwó mi tán kódà ó tún dijọ́ mi ọjọ́ rẹ o a tún ti jà níjà débi pé ó ní lẹ́yìn Monday Thursday Sunday ni kí ló dé mi dẹ̀ ní oníṣẹ́ travel ni mí
ọ̀sẹ̀ méjì mẹ́ta mo lè wà lẹ́kọ̀ọ́ kí n wà níbi iṣẹ́ tó ti ń bá délé báyìí ó ní ẹ̀ẹ̀kan tá a bá ti ṣe báyìí ó tún ti jọ́ ti bá tún tó wálé. wọ́n á mọ̀ pé kí ló dé méjèèjì nífẹ̀ẹ́ eégún tún jí pépé tó jẹ́ pé nígbà ká tó bímọ àárọ̀ ọ̀sán alẹ́ I'm ready kódà ìgbà míì gan lóru tí mo enjoy ẹ̀ dáadáa kò dẹ́ ṣe pé bóyá mo gbé ìyàwó kan wá bá tábà ní pé bóyá ló ṣe distract ẹ̀ so kò yé mi láti gbà yẹn báyìí ìṣẹ̀ gẹ́gẹ́ bọ́ kódà mo ti lọ láti fẹ́ ìyàwó kejì báyìí. ní tó fi ṣe ẹ̀yin ni pé wọ́n ń fẹ́yìn lóbòdó déédéé mọ́. kò kọ́ mọ́ mọ́ ṣé wọ́n ẹni sùúrù tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ bíi ti báwo ẹni tí wọ́n bá tẹ́ bá ti mú wọn damira àwọn kọ̀ máa dìde wọn ò ní kí ẹ̀ bóyá ẹ̀yin fẹ́ damira. ó máa jẹ́ kí n damira àmọ́ ìtẹ́ẹ̀dì pé ilẹ̀ ó tún dijọ́ kejì ó yá ọmọdé ọ̀sẹ̀ bá a ṣe kan lánàá sẹ́yìn ò ní rórí mi ju dídó lọ ní. à ń jà débi pé mi mo tún ní láti máa kọ́ náà ọ̀gá ọ̀jẹ̀ǹjẹ̀ lè dá lè mi rú mi dẹ̀ tí ìlàjọ àwọn méjì. no ẹni sùúrù sà wípé ẹdó wọn nírú èní ìsìn mélòó lẹ dó wọn tẹ bá pẹ́ fẹ́ dó wọn lẹ́ẹ̀kan mélòó lẹ máa ń dóra yín. ká tó bímọ àárọ̀ alẹ́. ìgbà tẹ wá bímọ tán no ẹ gbàgbé ń pa kẹ tó bímọ ẹgbà tẹ bímọ tán ná ordinarily bóyá èrò gbogbo pẹ́pẹ́ fúrú ọmọ bọ̀ tẹ bá dóra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó lẹ́ẹ̀kan lójúmọ́ tẹ bá dóra yín tẹ fẹ́ dóra yín lẹ́ẹ̀ni sí mélòó lẹ máa ṣe how many rounds lẹ máa ṣe. ẹ̀ẹ̀kan péré ló máa jẹ́ kí n ṣe torí mi máa jẹ́ kó wà satisfied. pé kí n kàn má dìde gọ́. ok nígbà tó bá wá tẹ bá ti wá dó wọn ṣé wọ́n dẹ̀ máa come tó bá wá dijọ́ kejì ẹ tún fẹ́ dó wọn àbí àwọn aláwọn ò gbà. yóò wá ní pé rárá o àtiwọ́ ìjànjáde pé ó di bí kan time table fún rẹ̀ ni pé ó di lẹ́yìn Monday ó di Thursday lẹ́yìn Thursday ó di Sunday. inú ìdẹ̀kùn ló jọ̀sẹ̀ kan lọ́lé mọ́tò ti travel. tẹ bá travel how many months lẹ máa ń lò. mo máa ń lo 3 weeks ìgbà míì 2 weeks ìgbà míì a month iṣẹ́ bá ṣe gbé trailer ni mo wà tí iṣẹ́ bá ṣe gbé mi travel sí i. bó ṣe mo fẹ́ bi yín léèrè ṣé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yẹn ṣó kéré jù fẹ́yìn ni. ó kéré mà torí eégún mi jí pépé. ní sùúrù ẹ̀wà even medically tẹ bá wo iye ìgbà tán ní kọkùnrin máa dóbò láàrin oṣù kan 21 times ni 21 times tẹ bá divide by 4 almost like 4 times ni obìnrin tó dẹ̀ fún yín lóbòdó lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ mi rò pé bóyá ó ṣe jù ntẹ́mi fi pé kẹ́ wá jà sí ni pé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yẹn ẹnì wọ́n máa ṣe bí abi 2 rounds obìnrin ìyàwó ilé tó sì ní àwọn other things tó ń ṣe tó yẹ pé ó ń tọ́jú àwọn ọmọ ó ń tọ́jú ilé ó ń ṣiṣẹ́ tó dẹ̀ fún yín lóbò lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ìtẹ́kọ̀ lè máa sọ pé bóyá nínú ẹ̀mẹ́ta yẹn bóyá kẹ́ máa ṣe 2 rounds ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yẹn kò bá dìjú nfa ó try kò wàláì ó try obìnrin ni lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ kò bá dìjú tí kò ṣe ìyàwó àkọ́kọ́ fẹ́ àmì tí kò ṣe ìyàwó àṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ́tí bímọ méjì táwọn ọmọ yẹn ò dẹ̀ tí ì dàgbà débi pé wọ́n wà ní secondary school àbí àwọn ọmọ yìí ti wà ní secondary school wọ́n ti wà ní university. àwọn ọmọ yìí sì need attention ìyàwó yín. ẹ̀yin ò ní kó máa tẹ̀sán. ebo ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ò bad ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ò bad. ní lẹ́dẹ̀ẹ́dẹ́ kankan mọ́. ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ò bad ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ò bad. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. ẹ sì mà láti Nàìjíríà mo ti fa yín sọ̀rọ̀. ok. àmọ́ tí sáì náà kátà náà kò lọ. ṣe ti gbọ́ ara àwọn nǹkan tí mò ń sọ nìyẹn go straight to the point o ti ń try nọ́mbà mi kí ni kí n ṣe sí yẹn. hello. ẹ kálẹ́. yeah. ṣé bí àǹtí mi ṣé mo ṣe mistake ni. kí lẹ fẹ́ tí àǹtí ni ẹ ṣe mistake. àwọn ọmọ tó bá sọ̀rọ̀ ẹ lóhùn. mò ń gbọ́ yín. mò ń gbọ́ yín. wàhálà ètò tẹ́ ẹ̀ ṣe lálẹ́ ètò gidi ni àwọn kọ́ ló sọ̀rọ̀ ẹ̀dùn. mò ń gbọ́ èmi ni mò ń sọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ kí lobìnrin ṣe fún yín. ṣé rí inú ètò tẹ́ gbé kalẹ̀ wàhálà ètò ìṣẹ̀lẹ̀ sí ni gbọ́dọ̀. ẹ go straight to the point bàbá ẹ go straight to the point. lè ṣe ẹ̀ẹ̀kan ló báyìí
tó di oṣù kan tó bá ní wọn ṣe. ṣé nísìnyí ṣé nǹkan tọkùnrin obìnrin fi ṣẹ̀yìn nìyẹn ṣé ohun tóbìnrin fi ṣẹ̀yìn nìyẹn tẹ bá ní ok ṣé obìnrin tá à ń sọ yìí ẹni sùúrù o ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú question tí mo fẹ́ béèrè yìí obìnrin tá à ń sọ yìí ìjọ ó níwà pé bóyá ó respect yín. ó respect yín ó ń fún yín lóúnjẹ déédéé ó ń ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. So nǹkan ẹyọkan tó fi ṣẹ̀yìn ni pé mo ń bèrè nǹkan ẹyọkan tó fi ṣẹ̀yìn ni pé òbò dídó kò gbà ju ẹ̀ǹkan lóṣù lọ. ẹ má bínú mi sọ pé kò ṣẹ̀yìn lórí ẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ establish mi ní kò ṣẹ̀yìn kò dá bẹ́ẹ̀ but ó ní nǹkan tí mo fẹ́ sọ after ètò yìí gbogbo nǹkan tó dáa ló ń ṣe fún yín àmọ́ òbò dídó yẹn kò fún yín lóbò dojú ẹ̀ǹkan lóṣù lọ. òyìn ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ó ti bà gbogbo ṣé nǹkan míì tó ń ṣe tó dáa ó ti bàjẹ́ lọ́dọ̀ yín. ó bàjẹ́ o wà láìpàlà ó bàjẹ́ o. so ó mì pé bí ò bá tiẹ̀ ṣe nǹkan kan fún yín kó má fún yín lóúnjẹ kó má níwà bó bá fún yín lóbòdó á cover gbogbo yẹn. ó máa cover ẹ o lórí kí ni mi ṣe fẹ́yàwó méjì lórí ẹ̀ náà mi fẹ́yàwó méjì náà. ok so tó bá fún yín lóúnjẹ tó bá ṣàti fún yín lóbò àṣàtìgbà tẹ́ bá fẹ́. ó máa fún mi lóúnjẹ tí máa ń ṣe bí mo bó lẹ̀ ó máa fún mi náà. no mo mí pé bí ò bá ti èrè dáná fún yín bó bá ṣàn fún yín lóbò tó múnú yín dùn ìyẹn ẹ tẹ máa wo gbogbo ẹ máa fojú fún àwọn ẹ̀dá. ó máa fún mi lóúnjẹ ẹ̀gbọ́n ó máa fún mi lóúnjẹ kìbí ká sọ yẹn ó gbọ́dọ̀ ṣì. ẹ̀mí ní kò ṣe bàbá ṣe ló dàbẹ̀ ni pé ẹ̀ ń bá mi jà báyìí mi sọ pé nǹkan tó ṣe é dáa ó níbi tí mò ń bọ̀rọ̀ lọ ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí ẹ mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbàrún ni mo fẹ́ pè ẹ fi mí lẹ̀ jẹ́ ń kẹ́ ẹ̀ẹ́dẹ́ mi délẹ̀ ẹ ní sùúrù mi ò blame yín kò dáa kóbìnrin ṣe bẹ́ẹ̀ but mi ní sọ ibi tí mò ń lọ ẹ wà lórí ètò yìí ẹ rí ibi tí mò ń lọ ẹ̀yìn yín náà ni mo wà mo kàn fẹ́ mọ̀ wípé obìnrin yìí dá sí yín ní gbogbo ọ̀nà bọ̀ ọ̀nà ẹyọkọ tí ò ti da yóò fẹ́ ba ọ̀nà míì jẹ́ ibi tí mò ń lọ nìyẹn. ó fẹ́ mú mi kọ̀ ó fẹ́ mú mi fẹ́yàwó. ibi tí mò ń lọ gọ́gọ́ nìyẹn ẹ jẹ́ ká gbé kọ́ mi sàn. ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ pè mí ẹ má béèrè pé mo ti ń pè yín láti kò sí nǹkan tí mo fẹ́ fìyẹn ṣe go straight to your point kò sí nǹkan tí mo fẹ́ fi mo ti ń pè yín látàná mo ti ń pè yín láti jẹta ẹ lọ straight sórí point yín the number to call is +447404851234 àwọn ọkùnrin ló ní show yìí. àwọn ọkùnrin ló ní show yìí níta dẹ̀ ń sọ so far so good àwọn ọkùnrin tó ti pè ìyàwó wọn ò ṣẹ̀wọ̀n o ju wípé ẹ̀ẹ̀kan ló ń fún mi lóbò láàrin oṣù ẹ̀ẹ̀mẹ́ta ló ń fún mi lóbò láàrin ọ̀sẹ̀ kò sí kankan wọ́n ní ìyàwó àwọn rìn déédéé ó dáa bọ̀ àìtí rẹ ni tó sọ fún wa pé ìyàwó mi ń bú mi ìyàwó mi ń rí mi fín ìyàwó mi ò ṣe kí hello ẹni tó ń pè mí kí ló ń pè mí fún. Hello. Hello, ẹ kú iṣẹ́ olúwa. Yes, sir. Ohun tó bẹ̀rẹ̀ fi ṣe èmi yẹn ìyá àwọn ọmọ tèmi ó pọ̀. Mo ṣe mi bá sọ pé àgbélé ibùbẹ̀ kó tó dúpẹ́ fọ́lọ́run. Eléyìí kò fẹ́ ṣiṣẹ́ rárá láti 3 years ago. Ó di bímọ 3. Mo ṣe ń sọ. Oh God. Hello, mo ń gbádùn yẹn máa sọ̀rọ̀ yín lọ. Èkejì ó dẹ̀ fẹ́ máa pa ọmọ jọ. Bàbá bá fẹ́ bímọ ló máa ń fẹ́ sọ wọn. Ìgbéraga pọ̀ sẹ́ńtẹ́ẹ̀lì fẹjú ẹ̀sùn. Ilé ìyá kò lọ́rẹ̀ẹ́, ilé bàbá kò lọ́rẹ̀ẹ́. Inú agbítà ń gbé adúpẹ́ fọ́lọ́run ilé ara wa là ń gbé. Ẹsẹ̀ tá à ń gbé kò sọ̀rẹ̀. Chọ́ọ̀chì ní ṣáàbí ẹ̀ láti ṣe. Oh my God. Church tó honestly àgbélébù yẹn lágbára gan. ẹni sùn church ọmọ mélòó ló ti bí.
Ọmọ mẹ́ta. Kò dẹ̀ ṣiṣẹ́, ẹ̀yin lẹ̀ ń nìkan lẹ̀ ń gbọ́ bùkátà. Ọlọ́run. Tí mo bá parọ́ mọ́, Ọlọ́run fi yẹ̀ jẹ mí. Church tó wá ń lọ ńkọ́, báwo ni irú church wo ló ń lọ? MFM ló ń lọ. Ṣé kí wá ní kò dẹ̀ kí ń gbà kẹ́ dóhun? In fact, èmi gan ti pàtì. How many years lẹ ti fẹ́ra yín? Ẹni kó máa lọ kò lọ. Ẹni kó máa lọ kò lọ. How many years lẹ ti wá fẹ́ra yín? Alátiwa ọmọ mi first born mi pé 15 ní last week. Ṣé ó ní ìmọ́tótó? Ìyẹn ìyá ọmọ. Ìmọ́tótó. I find it difficult to answer that. Because everything about her irritates me. I stay in my bedroom 24/7 and I use social media to sustain myself to some extent. How many years, ẹni sùúrù sir, how many years lẹ ti jọ fẹ́ra yín? I live 15 years, over 15 years now. Ìgbà wo ni everything about her wan irritate yín? I was thinking pé máa change. Ó ti wà bẹ́ẹ̀ láti ilẹ̀. Àbẹ ti rí red flag yẹn kẹ́ tó fẹ́ rárá. Kò tí gbogbo wa yín gbà tá a bẹ̀rẹ̀. Mo ti sọ fún àwọn ọmọ ẹ̀ lálẹ́ yìí nígbà tá a bẹ̀rẹ̀ mo máa ń bá tún orí ẹ̀. Ìgbà tá a bẹ̀rẹ̀ tá a ṣe ń kọ́ tí mi ò níṣẹ́ lọ́wọ́. I will call my friend. Màá pọ̀ ọ̀rẹ́ mi kó wá gbé mi àti ẹ̀ jáde. Tá a gbé wa lọ sóòtú ìgbà míì Olúmọ rock. Tá mọ́tò wa gbé wa tá lọ tá ṣayé báyìí. Ó kàn wọlé tán everything. In fact, everybody ló lè kó lára mi. Kò fẹ́ rí ìyá mi, kò fẹ́ rí anybody with me. This is a scan in my heart. But I just felt ẹni sùúrù sà, ẹni sùúrù ẹ má bínú o. Ẹ ti fẹ́ra yín, everything about her irritates you. Kí n bá sọ̀rọ̀ ẹ máa ń wà nínú yàrá yín. Then why do you still keep? Bear me witness. Why Teshewashi keep her? Because so dangerous. If you are living, it's like living with your enemy. If you are living with somebody in the same house. But she's not ready to go. Báwo lẹ ṣe fẹ́? They did not come. Báwo lẹ ṣe fẹ́? They didn't show. Báwo lẹ ṣe fẹ́? Ṣé ẹ ṣe wedding registry nǹkan kan? No registry, but I went to their village and I made payments. But why to ṣe ní o tí o ṣe ní ready láti lọ? When you are not happy, tẹ́ bá lọ ẹ lọ report ẹ fún ìjọba now because tẹ́ bá commit àbí ẹyẹ dẹ̀kẹ̀rẹ́ ẹ fẹ́ fi lélẹ̀ tó rẹ́ ilé tẹ́ kọ́ ni. Of course. Ṣé ẹ lè fi lé yẹn lẹ̀? Tí bá ṣe àwọn ọmọ I will have gone. Ẹ lè fi lé yẹn lẹ̀ ní ìfẹ́ lóhùn àtàwọn ọmọ ẹ̀. I can leave the house. Àwọn ọmọ ẹ̀ kò lè bá wọn tọ́. And I can't leave my children for. In fact, to God's glory, my first daughter is performing excellently. Very soon she will be shown on national TV as one of the best Nigerian films. So that means pé bó ṣe wà yẹn sí ẹ lè dóra yín. Kí n dóra yín. Ń dóra yín mọ́ bó ṣe wà yẹn. For the past 3 years, I'm not ready. I'm not prepared to have another child with her. Mo bá tẹ̀ máa bímọ. Báwo ló ṣe wá ń jẹun gbà tí ò ṣiṣẹ́? Oúnjẹ wà nílé náà. Even as of today, I'm even prepared to buy an additional 1 bag of rice for our house and water. I thank God for my life. But ẹ sọ wípé kò ó kẹ̀yìn àti ìyá yín kò fẹ́ rí ìyá yín sójú kò fẹ́ rẹ́ni. Kò fẹ́ rẹ́ anybody kì í ṣe ìyá mi nìkan. Kò fẹ́ rẹ́ anybody. Very selfish soul. Ṣe lọ fẹjọ́ wọn sùn pastor church wọn bẹ́ẹ̀ mẹ́fẹ̀m lẹ ló ń lọ àbí wọn kì í kọ́ wọn ní church yẹn bó ṣe ń hùwà ni. Ṣe lọ bá pastor church tó ń lọ kẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn. In fact, I was born a Catholic because of mo lọ MFM. Ṣe lọ fẹjọ́ because mo mọ̀ pé kò ṣe nǹkan tó ń kọ́ wọn nìyẹn. Ṣe lọ fẹjọ́ ẹ̀sùn ní church. I won't lie to you because of I stopped going church in 2020. Because the church bá lè solve problem
no ẹ̀yin ò ṣe lọ fẹjọ́ ẹ̀sùn ní church bóyá kẹ́ pe alàgbà church wọn kẹ́ fẹjọ́ ẹ̀sùn because nígbà míì èèyàn lè máa paint ara ẹ̀ bí good person lọ sí church kó dẹ̀ pé àwọn tó wà ní church ò mọ̀ wọn bá yín gbélé kò sí bó ṣe fẹ́ mọ̀ wà tó ń wù nílé. You see another thing with her. Only the church, same church, lónìí kó change lọ́la. I don't know if a human being barrier is a complete. Don't let me use bad word. Free láti lo word tẹ́ fẹ́ lò. Mo kàn fẹ́ mọ̀ gravity ẹ̀ ní ẹ lo word tẹ́ fẹ́ fi qualify ẹ lò ná. Bẹ́ẹ̀ bá gbégi léra. Just like that. Mọ nǹkan tí ó bà mí lẹ́rù nínú nǹkan tẹ́ sọ yìí. Ṣé rí nínú nǹkan tẹ́ sọ yìí tẹ́ bá make statement yẹn níbí báyìí. Tí ọkọ àtìyàwó bá wà nínú ilé. Nǹkan tẹ́ sọ yìí tí ọkọ àtìyàwó bá wà nínú ilé. Bóyá tí ọlọ́pàá àbí olófin wa tó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé tó ọkọ àbíyàwó bá sọ pé ó ń irritate òun wọ́n máa separate ẹ̀yin méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Níjọ gbénu ilé yẹn. Because anything can happen. Anything can trigger anything kẹ́dẹ̀ pààyàn. Ẹ má jẹ́ ká tanra wa. That is my fear. Anything lè trigger anything kẹ́ pààyàn. Ẹ kò lè ró lóru. Ìjọ ti ní Ọlọ́run jẹ́ pé ó wẹ̀ wáyé. Ìjọ ti níjọ́ tẹ́ ti rò rí. Ìjọ ti níjọ́ tẹ́ ti Ìjọ ti níjọ́ tẹ́ ti rò rí pé kẹ́tì ẹ̀ pàdánù àbí kẹ́tì ẹ̀ àbí kò ti jẹ́. Ọlọ́run ní jẹ́ pé ó wẹ̀ wá sọ́kàn mi rí. Báwo lẹ ṣe máa ń wò tẹ́ bá rí? I just walk past. So ẹ ń kíra yín. Ẹ ń kíra yín. No. Honestly. It's a very big scandal. Ṣé marriage wá nìyẹn? At all. Kí kíra yín ẹ ń sọ̀rọ̀ síra yín. Okay, báwo wá ní báwo làwọn ọmọ ṣe wá ń ṣe láàrin ẹ̀yin méjèèjì nígbà tẹ́ ẹ bá kíra yín àwọn ọmọ tó sì kéré. Well, it's not the kílẹ̀ yín wá. Where the two of you walk out of here. What are you looking for? It's the children they are trying to drop me. Okay, báwo lẹ̀yin ṣe máa báwo ni àwọn ọmọ ṣe wá ń ṣe láàrin ẹ̀yin méjèèjì? Well, they try to know the kind of person their mother is, because you can't say that is bad, and everybody in the street, even in the school, and you don't allow them to go here and there, you've got to know her. I open shop. Kò lọ bẹ̀. Kí ni reason to give? I put somebody. What? Kí ni reason to give tí o lọ síbẹ̀? Well, if you see, okay, let me even tell you another thing. There was 3 years ago or 4 years ago, she insisted pé òun fẹ́ ṣe business òun fúnra. Kí ni business tó fẹ́ ṣe? I can't just give you money. Oh, kọ́ṣẹ́. Okay, you are a graduate, yeah, HND holder. Okay, I have money for kilo fẹ́. After 3 months, 3 weeks, she couldn't respond. I started a new project. Mo fowó yẹn ṣe foundation day. I told my children today, this is not what I prayed and planned for my life. Oh my God, ẹ̀yin tẹ́ ń pè ẹ ní sùúrù, ẹ má tún bí mi nínú, ẹ má pè, ẹ jẹ́ kí n finish kíní. Ẹ̀yin tẹ́ ń pè ẹ má pè mí. Mo ń gbọ́ yín sà. I'm a phone number. Nígbà influence kó tiẹ̀ tó worst tó yìí tó bá pè pé okay, let's say jáde kákan àwọn ọmọ jáde. Ibi tẹ́ yìí gbọ́ ò lọ. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín, ẹ má bínú o. Yes, ma'am. Kí ni presentation ẹ in terms of ìmúra ẹ? Ṣó máa ń self-neglect, ṣó máa ń neglect ara ẹ̀, ṣó look after ara ẹ̀. Kí lẹ tó máa ní kẹ́ evaluate ẹ̀, kí ni mental state ẹ̀, kí lẹ lè sọ nípa mental state ẹ̀. Kí lẹ lè sọ nípa mental state ẹ̀. Hello? Kí lẹ lè sọ nípa mental state ẹ̀. Bóyá ká sọ̀rọ̀ later on that, because I won't lie to you. The way it's going, she might go into depression.
ibi tí mò ń lọ nìyẹn because kéèyàn tó lè ṣe bẹ́ẹ̀ yẹn mo wá ń bi yín wípé ẹ̀yin gangan kí ni attitude yín sí are you Hello? kind of kí ni attitude yín sí obìnrin yẹn ṣé empathize pẹ̀lú ẹ̀ ni àbí ẹ̀ ń dákún wàhálẹ̀ because by even neglecting and leaving her to herself ṣé ẹ fi pé ẹ̀ ń dákún ìṣòro ẹ̀ pé ẹ̀yin gangan ẹ̀ ń dákún depression ẹ̀. I don't know àwọn tó ń pè mí kí lẹ̀ ń pè mí fún sí i. Hello? When somebody believes she's always right in every ramification, and the person believes as well she can be an island in every situation. So by this stage, you give the person the rope to continue drawing. But mo fẹ́ sọ kíní kan fún yín sir. Ẹ jẹ́ kí n tún sọ nǹkan kan fún yín as a mental health nurse. Tí èèyàn bá believe wípé òun wà always right. Yes. The representation ẹ̀ pé eléyìí kò right but ó ń sọ wípé òun right ṣe mọ̀ pé mental health issue ni. Very possible. So ìyẹn kò yẹ kẹ́ take it by heart. Ó yẹ kẹ́ tún máa empathize pẹ̀lú irú onítọ̀hún ni because I'm trying to visualize the woman in my head. Pé kí n wo báwo ló ṣe kí ni presentation ẹ̀ báwo ló ṣe feel pé báwo ni èèyàn ṣe máa ní kí èèyàn ń encourage èèyàn tó dẹ̀ máa ní pé kíní kan but mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé báwo ló ṣe ń present pé ẹ̀yin neglect ẹ̀ then ẹ̀ ń wo pé irritate yín kẹ́ tó máa wòyàn pé èèyàn irritate yẹn máa fún ní àwọn attitude tó máa further depress ẹ̀. See, you have to get to that stage because it's whereby you try to encourage somebody. Okay, in one scenario, I was so broke, but fortunately, the day I stepped out, I got a deal. They sent me the money. Before I bought anything, I touched the money for even to buy anything for the customer. Mo lọ market, mo de lọ chop fún ẹ. Ibi tí mo ti fẹ́ ra chop rajà yẹn. Ibi tí mo kọ́kọ́ wọ aago mo fẹ́ rà, mo wọ bẹ̀. Mo wọ pé this is okay. Mo ní kí n lọ confirm price ní other shop. God bear me witness of tí mo máa sọ yìí. I was chased out. I said why? They said the wristwatch tí mò ń wá ìta ló wà pé kò sínú ilé. I now said because of how much I brought out money, pay see money. Is it my appearance you want to judge? I'm going to buy this wristwatch, but I won't buy from your shop. I went to the former place. I bought the wristwatch. I got home. I gave it to her. The next day, she threw it on me. Why? He said, I don't need phone. Yeah. Baba, nǹkan tó sọ fún yín nìyẹn. That woman needs help. I am telling you. Disposition yín àti bẹ́ ṣe handle ẹ̀. That woman needs help more than you can imagine. Honestly, bẹ́ ṣe handle ẹ̀ pé ó irritate yín tẹ́ pàtì yẹn. You're not helping matter. Torí bẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn mo gbé sí orí mi. Mo dẹ̀ ń wò bẹ́ẹ̀ ni pé patient tó gbé síwájú mi tó ní pé kí n access. You understand? Pẹ̀lú nǹkan tẹ́ wá sọ sí pé ẹ fóyàn láago. Ó dẹ̀ níta ló ní kẹ́ lọ rúbọ fún. Kí ni correlation between aago àti rúbọ? She needs help. She needs help. Woman yẹn need the help. Èyí tẹ́ ń ṣe yẹn help ẹ̀. Ẹ̀yin go tún complicate issue fún ni because ẹ̀yin bínú but òun ò mọ̀ pé ń bínú because she's not herself. She needs help. Depression is a mental health issue. Sharing mental health kò yẹ kó degenerate débi pé èèyàn ń faṣọ ya níta èèyàn ń bọ́ sí òwò tó bá ti bẹ̀rẹ̀ díẹ̀ báyìí táwọn èèyàn kọ bí ara sí ló máa ń get out of hand. Ẹni tó ní mental health nílùú yìí ó ń lọ sí university tó bá provided tó bá adhere pẹ̀lú medication wọn. Ìgbà tẹ́ lọ ra aago fúnyàn tẹ́dẹ̀ ń sọ fún mi mọ́ pé bẹ́ẹ̀ sì fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn presentation ẹ̀ lè fẹ́ discuss pẹ̀lú mi because ẹ wà sure bó ṣe ń present. And now ẹ ní láti sọ nǹkan kan fún mi ẹ lọ ra aago fúnyàn ẹ dẹ̀ mú délé ó gbà lọ́wọ́ yín níjọ́ yẹn nígbà tó dijọ́ kejì ó jùlù yín láyà pé ta ló ní kẹ́ lọ rúbọ fóun. It's mental health. Ó lè máa hallucinate ó lè jẹ́ pé ó lóun rí nǹkan wọ́n lè máa rí nǹkan kan máa rí oríṣiríṣi. It's mental health. Irú nǹkan báyìí I'm not saying categorically that she's got mental health but if you are telling me she's depressed, depression is mental health issue and only cause anything. So I will advise you pé kẹ́ try láti rí therapist or kẹ́ try láti seek help
Kema party, a change mind in from now. She's irritating. I don't want to speak to her. Empathize with her. She needs you. Honestly, she's going me otiri, but I think she needs help. I think she needs help. Honestly, I think she needs help more than koyeke party because it ain't shame. Oh, mama complicate issue for me. Oh, mama complicate wahala e fun. Koma ko dijo kan kekori o bo sita ni wowo. As I'm telling to you now, she has gone to church again. Sherry, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Tí wọ́n bá ti ní irú àwọn nǹkan báyẹn, there are things so that they love to do. Church yẹn lè serve as our own protective factor. You need to really learn about mental health situation. Church yẹn lè jẹ́ protective factor. But the only thing that makes her happy is church environment. So, but the fact that èèyàn bá yín gbénulé àsìyàwó bá sọ̀rọ̀ ó dẹ̀ wà comfortable. Mi ò ní láti mọ anything but ẹ lọ ra ago fún yàn ó gbà níjọ́ tẹ́ rà dé bí story according to nǹkan tẹ́ sọ ó wá díjọ́ kejì ó sọ sí yín láyà ó ní ta ló ní kẹ́ lọ rúbọ fóun ó dẹ̀ ti wu àwọn ọ̀wà tó wà bizarre. I'm telling you, you need to help her. She needs therapy and she needs help. Make a try láti help her. Ẹ má pàtì, ẹ má fi sílẹ̀, ẹ̀yin nìkan lẹ lè help her. Honestly, I will not be surprised. Tẹ́ bá múyàn wá, tẹ́ bá ìdúró tó bá sọ fún yín pé, oh, nǹkan kan ò ṣeun, ẹ fòun sílẹ̀, ẹ̀yin àti doctor fẹ́ pa òun ni. Wọn kì í gbà pé nǹkan kan ṣe àwọn. Alẹ́ yìí gangan ni nǹkan ṣe, but ẹ̀yin lẹ rí. Ẹ̀yin lẹ rí ẹ lọ ra ago fún yàn oníta ló ní ó gba ago yẹn ká ní ìjọ yẹn gangan ni ò gbà it would have been a different ball game probably I would have been sounding differently but now ó gba ago yẹn lọ́wọ́ yín and the next day she came to you and ó wá sọ fún yín pé ta ló ní kẹ́ lọ rúbọ fóun you should know something is wrong somewhere. Something is wrong. Something is wrong. She needs help. You need to empathize with her. I need láti help her and talk to people. Talk to specialists. Go to mental health clinic. Discuss both presentation there pẹ̀lú yàn. Ẹ jẹ́ káwọn èèyàn wá assess ẹ. Please. So is she ready to follow her to hospital? She may not follow you. That is part of the illness. Is to she wọ́n bá wá assess ẹ tó refuse láti lọ pẹ̀lú yín. A doctor, an experienced person will know wípé is part of the issue. Ẹ lè fún ní oògùn gan. It's part of the problem. Yes. It's part of the problem. It's part of the problem. It's still part of the problem. So you have to keep trying. Keep trying. Keep trying. Keep helping. Show her more love. So that if you don't show her love, show her any disdain. Need help her. But you need to start showing her love so that I may trust in you. But if you isolate her and feel irritate mama worse in case any because any to bad need depression to the mental health issue cannot reason the way a normal person will reason. Thank you so much, ma. All right. This person has been calling me like Ofepami. Let me call back. A lot of people don't go through a lot. You don't really know what people are going through. Everything is not about spiritual. Everything is not spiritual. There are things where naturally you handle naturally, so it has nothing to do with spiritual. Please leave your message. Anything pè mí láti nǹkan mo try láti pè padà nsìn ló ń ṣe leave your message. Àwọn nǹkan míì wọn ò ní spiritual whatever, wọn ò need anything spiritual. Àwọn ìwà míì wà tí yẹ pé tẹ́mi bá wà around èèyàn tí bá rí tó hùwà yẹn, ma understand. I know what to do.
Wọ́n á pè mí padà. Tí ń pè mí láti nǹkan, so I just didn't pick the call because I was busy. Everything is not spiritual. The number to call is +447404851234. That is the number to call. Níta ń sọ lọ́wọ́ ni pé kí ni nǹkan tí àwọn obìnrin ṣe fún yín ẹ̀yin ọkùnrin. Please. All this I need help. I'm not going to talk to Ori Bibai ni mo ti like láti báyàn sọ̀rọ̀. If you are talking to me outside here, you have to pay me. Honestly, before anything, pay me. If you send your message, I will not read it. You have to go and pay me. If you want to talk to me, this is the platform to speak to me free. After this platform, you have to pay me. Ìyá mi gan tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ after this platform, you will pay me. Outside this platform, you will pay me. But if you want to talk to me, this is an opportunity for you to ask any question you want to ask me. Hello. Hello, mo fẹ́ join program yín tó ń lọ lọ́wọ́ ni. Mo ń gbọ́ yín lẹ pè mí, mo ti pè yín padà, dẹ̀ tún gbé. I'm listening. Sorry, mi ò mọ̀ pé ẹ pè. Nǹkan mi ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ sex ó wà very very important. Nínú ilé ìtẹ́ni wà, ilé ìtẹ́ni fẹ́ sílé o, kò ń gbà kí n bóun sùn. Ṣé nǹkan tóun fi ṣẹ̀yìn nìyẹn? Kò ń gbà kí n bóun sùn. Ṣé nǹkan tó fi ṣẹ̀yìn? Ẹ̀lú ẹ̀fẹ́ sọ nǹkan kan. Mo ní ṣé nǹkan tó fi ṣẹ̀yìn nìyẹn, nǹkan tíyàwó yín fi ṣẹ̀yìn nìyẹn? Nǹkan tó fi ṣẹ̀yìn nìyẹn. Mélòó ló wá ń gbà kẹ́ báwọn sùn láàrin ọ̀sẹ̀? Àbí lẹ́ẹ̀kan lóṣù kan. Ọmọ mélòó lẹ ti jọ bí? 3. Kí ni reason ẹ̀ tó fi sọ pé lẹ́ẹ̀kan lóṣù lẹ máa dóra yín? Kò give any reason àti bàbá ti fẹ́ ra lójú bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀. Kẹ́ tó bímọ ó ti. Ìgbà tó bá rẹ́dí àti lóyún gangan mi ò kí ń that's the only time tí ò ní ṣe rẹ̀. Bọ̀ àti bàbá ti fẹ́ ra ló ti dáwọ́ lérú ìwà yẹn. Ṣé bọ̀ yàtọ̀ sí yẹn ṣó tún láwọn ìwà míì tó ń wù tí ò dáa? Most of our ìwà ẹ̀ kò fi bẹ́ẹ̀ yẹn wà òkè rárá. Bí àwọn ìwà wo ló tún máa ń wù? Bíi pé kò kí ẹ̀ nípa oúnjẹ. Most time fún ara mi gan ni mo máa sọ oúnjẹ yẹn fún ara mi tí mo máa jẹ. Kò kí ẹ̀. Nínú gbogbo. Ó dẹ̀ yàn lẹ kò kí n fẹ́ ṣiṣẹ́. Báwo lobìnrin ò ṣe kí n fẹ́ ṣiṣẹ́? Ṣé ẹ̀yin lẹ encourage kó má ṣiṣẹ́ láti ilẹ̀ ni àbí báwo? Rárá o, nǹkan ló encourage o. So gbogbo ìwà tí ò dáa tó níyẹn, èwo ló great jù nínú ìwà yẹn? Èwo ló carry weight jù nínú gbogbo àwọn nǹkan tẹ́ fìpò ṣe tí ò dáa? Ṣé sex ni, ṣé oúnjẹ tí ò ṣe ni, ṣé pé kò ṣiṣẹ́ ni, èwo ló dùn yín jù tó carry weight jù? Sex is the ultimate thing. Sex ló carry weight. The ultimate behaviour, yeah. So tó bá jẹ́ pé ó fún yín lóbòdó dáadáa, ẹ máa tẹ overlook àwọn nǹkan tó kù. Mo máa overlook àwọn, but not everything mo máa overlook. Bí àwọn kí ni? Because oúnjẹ náà wà important. Èwo tó bá wá ní kẹ́ mú nínú oúnjẹ, tó bá pè ìyàwó yín dúró sìn, tó wá ní I have 3 kids. Most of the time busy doing other things, house chores and looking after the children. Kìnì kan, kẹ́ wá ní okay. Wọ́n wá fún yín ní chance láti pick pé okay, you have to choose from sex and oúnjẹ. Pé kó ṣe déédéé nínú àwọn méjèèjì. Èwo lẹ máa mú? Sex mo máa mú. Sex lẹ máa mú. Okay. All right, sir. Hello. Hello. Ṣé mi tí bá block ẹ̀ ń ṣiṣẹ́ máa block number yẹn. Ẹ má máa pè mí ṣeré, mi ò fẹ́. Tẹ́ bá dẹ̀ ti ń pè,
ẹ máa pa Facebook yín ẹ má máa pè mí ṣeré mo sọ fún yín pé mo ò ní gbà mi ò ní gbà ẹni tó pè tán sí ni ò tó bá ti wá gbé yín ẹ lè máa fi mọ̀ pé ó ń pè mí ṣeré ni màá wá block ẹ èèyàn máa pè ẹ ní nǹkan tẹ́ fi ṣẹ́ ti rí màá ṣẹ̀ṣẹ̀ wá block ẹ nísìn mo kàn fẹ́ kẹ́yìn tẹ́ máa ń sọ̀rọ̀ pé ó burú mo fẹ́ kẹ́ rí ni o ṣe rí pé ó pè lẹ́ẹ̀mejì ó ń disturb calls mi mo tún wá pè padà kò gbé màá wá ṣẹ̀ wá block ẹ nísìn ẹ má máa pè mí ṣeré ẹni tó bá pè dá gangan mo máa ń mọ̀ wọ́n yàtọ̀ mo dẹ̀ mẹ́ni tó pè ṣeré mo mọ̀ wọ́n yàtọ̀ eléyìí ń pè mí lórí fídíò call kí ló ń pè mí lórí fídíò call fún kíá mo ti block ẹ. tẹ́ bá mọ nǹkan tí mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn ọkùnrin yìí wípé hello. Okay. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí yẹn ẹ kàn fún mi ní chance láti máa block yín ni kò sí wàhálà. wọ́n ṣe gbogbo èèyàn ló yẹ kó ní access yàn àwọn míì wà tẹ́ pé wọn ò yẹ kó ní access contact ẹ̀ tẹ́ bá mọ reason tí mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn ọkùnrin wípé kí ni wọ́n lè mú nínú oúnjẹ àti òbò dídó ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ gbogbo àwọn tó ti pè wọlé ẹ rí kó dàbí pé òbò dídó yẹn ó cover other shortcomings àwọn ìyàwó wọn mo sì ń bọ̀ lórí ẹ̀ mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Hello. Hello. Hello mo ń gbọ́ yín o. Yes ma. Mo ní ìkéde challenge tí mi face báyìí sí ni pé ó ṣẹlẹ̀ pé ìyàwó mi ṣaláìsí ńlá sí i. Ṣé ń gbọ́ mà? Mo ń gbọ́. But ẹni tí mo wá rí ń sùn ìyàwó lé mi ṣébẹ̀ ti bímọ mẹ́ta. Bọ̀ olóhùn gbádùn fẹ́ sí ìtọ̀dọ̀ mi ju ọkọ òun lọ. Oníbọ̀ tó ń bá tó bá jẹ́ pé tí òun lágbára àti pé tó pé tí mo lágbára àti lóhùn pé kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Afọkọ̀ẹ́lẹ̀. Báyìí pé òun rẹ́dì láti fẹ́ mi. So èmi jẹ́rìí ọmọ kan náà níyàwó mi tí ìdí fún mi tó tó ti pẹ́ ṣaláìsí. Ọ̀dẹ̀ sí agbára àti gbọ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn pẹ̀lú mo wá bí kí n béèrè mọ̀ràn lọ́wọ́ kí ni èèyàn lè ṣe sí ó wà ní ọlọ́ọ̀bù mi gan. Kí ni ní sùúrù ọmọ ọdún mélòó ni ẹ? àmì 37 years. Now 37 years advice wo ló fẹ́ kí n fún ẹ ìwọ fúnra ẹ o ti judge ara ẹ fúnra ẹ o ti advice ara ẹ ṣó bá fẹ́ kí n sọ fún ẹ pé kó fẹ́ yàwó kó gbàyàwó lọ́wọ́ oníyàwó àbí kó lọ jalè fẹ́ ni ìwọ fúnra ẹ sọ pé agbára ẹ ò gbé ẹni tó dẹ̀ ti bímọ mẹ́ta ó ṣeé ṣe kó lóun ò bímọ mọ́ ìwọ ọmọ kan ló fẹ́ bí o sì fẹ́ bí míì so kí ni advice tó fẹ́ kí n fún ẹ lórí ìyẹn nísìn fúnra ẹ o ti fúnra ẹ o ti advice ara ẹ advice wo ló tún fẹ́ kí n fún ẹ. Hello. Ẹ jọ̀ọ́ ẹ pa Facebook yín. Ẹ pa Facebook ẹ. Hello. Hello, sáyẹn ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Yes ma. Èmi mo fẹ́ sọ nǹkan tó ń dùn mí lọ́kàn ni nípa àwọn ìyàwó mi ni. Okay. Nǹkan tí mo rí ni pé ìgbà tí mo ti fẹ́ ìyàwó mi a ṣe wedding a ṣe court wedding so ó bímọ ẹlẹ́ẹ̀kínní fún mi. Ìgbà tí ó bímọ yẹn ọmọ yẹn pé 1 year and 2 months kó tó yẹ kí n súnmọ́ òun ó ní bọ́jú òun ò fi bẹ́ẹ̀ move ló bá ti ń bẹ street ṣòtì ẹ̀yìn so mi kí ẹ̀ máa ń tún wá wà tó tún bí ẹmọ lẹ́ẹ̀kejì. Share this program. Mo gbọ́. Hello. Mo gbọ́ ìgbà tó bímọ ẹlẹ́ẹ̀kejì náà tó fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kejì fún mi ìgbà tó fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kejì yẹn tó fẹ́ lóyún ẹlẹ́ẹ̀kejì
ìgbà yẹn ló yẹ kí n sex òun tó gbára lẹ̀ tó yẹ kí n sex òun lórí àmàmẹ́lẹ́kejì ó dẹ̀ bí mo ní ẹ̀ẹ̀kan náà ló doyún but bàtà ṣe wedding counseling gbà yẹn pastor yẹn sọ fún wa pé ó béèrè question lọ́wọ́ mi ó ní ẹ̀mélòó làwọn máa sex ara wa àwọn máa dóra wa mo ní tẹ̀dá pastor yẹn ló ń pé ẹ̀ẹ̀kan ní oṣù ó ní rárá o ó ní 4 times in a week ìgbà tí wàá fi máa bẹ̀rẹ̀ àwọn issue yẹn tó bẹ̀rẹ̀ sí í ṣe máa pè pé ṣùgbọ́n pé pastor sọ ọdún kan báyìí fún wa pé 4 times in a week ni oníṣẹ́ sẹ́ẹ̀sì jó ń jẹ ni pé o tẹ̀tí láìpẹ́ sí kíní kan mo ní mi ní táìmù lórúkọ báyẹn ọmọ pé ẹ̀kọ́ tó bá ti wọ̀n mi you have to give me gbà tó wá tún yá mo ṣe àwọn owó níwọ̀n láìpẹ́ kó ṣe jẹjẹ ní máa wo 6 months 4 months àmọ́ wà ní 5 months kò ní fún mi sex àdẹ̀jọ́ ń gbénu lé àmọ́ pé ẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ lóbi nìkan ṣáà mi ò válùkù ẹ̀ but pàtó wáyé báyìí òun kàn sọ pé mo rí tètè òun mi ìmọ̀kan tí mo ṣe fún ó tún gbé mi lọ sí human rights adébẹ̀ mo sọ àwọn ọ̀rọ̀ yẹn náà pé bábábá ló máa ń dùn kún process kò jẹ́ kí inú mi dùn a máa sọ kọ láti máa ṣe nǹkan tó wù fún mi lápò jáde ńgbà mi kò ní sọ fún mi àní kí ló ṣe ni mo ṣe tí máa ń mo program yìí máa ń ní àwọn experience kan tí máa tún pèsè pé mo lè sọ pé kó jẹ́ kájọ máa program yìí wá ní ohun ògiri kan gbà mí ọjọ́ kan mo program tẹ̀sí wípayàwó lé àbọ̀ yìí bí ó kọ̀ ní ariwo yẹn ti pọ̀ jù kò fẹ́ máa listen ṣe àṣàn tó tẹ̀sí wá sún mi ẹni sùúrù kí ló gbé yín lọ ẹni sùúrù kí ni reason tẹ ṣe ẹni sùúrù kí ni reason tó ṣe gbé yín lọ sí human rights. so ó sọ ó kàn ń sọ àwọn awé náà nígbà tí mo kọ́ ẹrù mi kò lé ní tí mo ní àwọn tó bá ti fún mi sẹ́ẹ̀sì ó kàn gbé mo kọ́ ẹrù mi kò lé fún mo kọ́ ẹrù mi kò lé ní. ìgbà tẹ́yìn kẹ́rù kúrò lé ìgbà tẹ́ kẹ́rù kúrò lé ńbolẹ̀ kẹ́rù lọ. ṣé mi èmi kàn lọ káyìí rẹ̀ sọ́dọ̀ friend mi kan ni mo dẹ̀ wá sí ibẹ̀ ni mo máa ń sọ máa ń stay sí. kí lẹ́yìn ṣe ó kàn gbé yín lọ sí ọ̀dọ̀ human rights nítorí pé ẹ kó ẹrù kúrò nílé lásán. ó ní ó wá nígbà tí ó yíṣu ẹ tẹ́lẹ̀ náà àwọn ṣe mọ discipline ẹ̀mí wà fún ní owó oúnjẹ ìfowó tí mò ń fún mọ́ torí wẹ̀rọ àlọ́ fún fáwọn ẹ̀ pé mi ò fóun mi tíkẹ́ owó mi fún àwọn olówó kan tó lọ sọ́n bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n tí náà wọ́n invite mi tí mo á ṣàlàyé wọ́n ṣàní kí ni kan mo ní mo love ìyàwó mi pé but mi understand àwọn ṣàní ká máa lọlé láti ìgbà yẹn náà sí náà tí náà mi bá ń sọ yìí mo tún pè lánàá mo tún bá sọ pé ó sí over 6 months. hello ó dàn bẹ́ẹ̀ yẹn 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 ó yá ẹ fún mi ní nọ́mbà ìyàwó yín straight up ẹ pè fún mi ok ẹ tún pè ok 15 ok torí èmi máa pe ìyàwó yín story yẹn mi ò believe nísì tí mi ṣe believe ni wípé mo máa fẹ́ gbọ́ látẹnu ẹ̀ pé bóyá lóòótọ́ ló gbójúgbóyà sọ fọ́kọ pé ó lé ẹ sọ pé ó sọ fún yín pé ẹ̀yin irritate òun ok ó dẹ̀ gbé yín lọ sí human rights nítorí pé ẹ kó kúrò lé nítorí kò fún yín ní òbò ẹ wá kó kúrò lé ẹ wá fún lówó oúnjẹ ó wá tìtorí ẹ gbé yín lọ sí human rights ṣé ìjẹ́ establish pé bóyá ó yànlè. àmọ́ mo ka náà ni ìfẹ́sọ̀ yẹn lórí kíní ni mo ka ni mo ní kọ̀wájú pé ó yànlè níbẹ̀ ni. ẹ̀ka pé ó yànlè. wájú pé ilé mi tí mo gbé yẹ́ níbẹ̀ ni ìyá mi ìfẹ́sọ̀ lórí program náà tẹ̀ wá pé ìfẹ́sọ̀ yẹn ni mo ka ni. bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ tó wá jẹ́ tí mi expect tó wá jẹ́ ìkúlé ilé mi ló wá jẹ́ pé ibẹ̀ ni ó ti wá yan àlè yẹn tẹ̀gbẹ́ tí mo mọ̀ tí dáàdì ẹ̀ náà mo fọ́ọ̀dù mẹ́sẹ̀jì yẹn ẹ̀mí ẹ̀rọ ni kì í mú fóònù ọmọ ẹgbẹ́ bóyá má ṣe sí mi understand ẹ̀ mo mú fóònù ẹ̀ mo arí gbogbo conversation wọn àtàlẹ́ yẹn mo fọ́ọ̀dù ẹ̀ sí dáàdì ẹ̀ mo fọ́ọ̀dù ẹ̀ sábúrò ẹ̀ mo fọ́ọ̀dù ẹ̀ sáwọn tó jẹ́ pé kọ́kọ́ bá mi ó dẹ̀ dáàdì ẹ̀ dẹ̀ wá sílé nígbà yẹn tó wá sí gbà ọ̀rọ̀ yẹn wọ́n yanjú ọ̀rọ̀ yẹn
mo tún gbójú kó ń bẹ̀ pé wẹ́ bọ́lá ṣe kọ́ tèmi nìyẹn so sí ẹ̀ láti ìgbà yẹn náà ó lé kó máa ṣe dáadáa sí mi kó ẹkú tẹ̀ bá jẹ́ kí n máa wá ronú pa ẹ̀ mo tẹ̀ pé máa wà fún àfíìsàd máa lọ bí iṣẹ́ màmá ronú iṣẹ́ mi lè concentrate ọmọ ayé kí ló ṣe mí lè disclose ẹ̀ fáwọn èèyàn pé nǹkan báyìí kí ló ṣẹlẹ̀ sí mi mo kàn ní friend kan àjọ àlọ́ ìtàwọn àjọ ń fọ̀rọ̀ ọ̀rọ̀ mo kàn ní abẹ́bẹ́ ló ń ṣẹlẹ̀ o máa ló ga o jẹ́ pé ó máa ń banú mi jẹ́ pé ẹni tí mi ò ayé expect ìpínlẹ̀ ilé mi wà sí lọ́yàn àlè yẹn. jẹ́ kó ń banú mi jẹ́ gan. abẹ́ kì í tọ́jú ẹ̀ ni ṣó ń ṣiṣẹ́. ìyá mi ó ń ṣiṣẹ́ ó ń rí owó. ọmọ mélòó lẹ bí fúnra yín ọmọ mélòó lẹ bí fúnra yín. ọmọ méjì ni. ọdún wo lẹ ti marry how many years ni marriage yín. 2014 la marry. 2014. Kò dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ náà rí. Yes ma mi lè parọ́ fún yín ìgbà tí mo kẹ́tí ìṣù yẹn ṣẹlẹ̀ ṣe àṣàn tó mo ní fóònù yìí pé káwọn kò mú wá pé mo fẹ́ mú fóònù yẹn pé kí ló máa hàìdì fún mi lórí fóònù ṣe àṣàn mo á mú fóònù yẹn ó ṣàn tàgẹ̀ mọ́ mi lọ́wọ́ mo ní akíndùn fóònù ló fi ń tàgẹ̀ mọ́ mi fóònù lọ́wọ́ kọ̀ọ̀kan pé fóònù yìí pé mo rà fún ẹ ṣe àṣà tó wà máa gbọ́ ìpè òfẹ́ kí n mọ kí ló máa hàìdì fún mi tó wà máa pè wá dẹ̀ máa pè lóru àbí ọjọ́ kan wà ní sùúrù wà ní pọ́ wà ní rúùmù àwa lọ a máa pè a máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ máa wá dọ́gbọ́n yọ màmá gbọ́ tó ń sí kọ́ tó wọn máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé tàlẹ̀ ìyàwó màmá bá sọ̀rọ̀ màmá lúgọ tàlùmọ̀ ẹ̀ máa ń bá sọ̀rọ̀ ìgbà yẹn mo ti ń fúnra tí mi ti mọ̀ pé nǹkan kan báyìí ti ń lọ mo ti kọ́ rí nọ́mbà bọ̀bọ̀ yẹn mo pè é pé bọ́ọ̀lù fẹ́ ìyàwó mi lẹ̀ ṣe ń gbọ́ mi. mi ò tí ì dá mi lóhùn ṣe é nà án rí ṣe é má nà án. ọjọ́ yẹn the first time tí mo ti kọ́ bá kínní yẹn pàtó tí mi tó fẹ́ tó lóògbójú pẹ̀lú mi ni mo gbà torí pé ó lo cream pé gbé kìnìún báyìí nínú ọgbà pé àwa ṣe máa tì mí ọjọ́ yẹn ṣùgbọ́n dọ̀ máa mi lè pọ̀ fún ẹ̀sìn táyínká mo kàn gbá ní mi gbá báyìí bí owó mi kọ́ lè sí ojú wa pọ́n bẹ̀rẹ̀ gbé kí táwọn ẹ̀rọ pé bí awá tí wọ́n gbé ọdún ambulance pé wá tí mo fi nà mo ní ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀dájú tí màá tẹ̀sí má rí mi ìfọwọ́kàn rí. ṣé tí bá pè ìyàwó yín báyìí ṣé ó máa gbé fóònù ṣé ó máa sọ̀rọ̀. ó lè gbé fóònù yìí. ṣó dẹ̀ máa sọ̀rọ̀ ṣó mọ̀ mí. ó burú o kò fẹ́ gbọ́ bógàmù yín rárá tó bá tẹ̀ gbọ́ kó mo tún gbóhùn lọ bá pé ẹ gbọ́ báyìí ó lè má fẹ́ gbé tí gbogbo fẹ́ gbọ́ ti máa ń pè pé wọ́n máa lé sí kìíní kò fẹ́ gbọ́. Okay. Any sùúrù somebody said let me read the comment. Ó ti lọ ṣá, oh my God. So nítorí imagine you get mind dey beat woman, you no go better for any man wey dey eat woman. Mi ò ní kọ́kùnrin na obìnrin, but àwọn situation kan wà tó jẹ́ wípé ọkùnrin lè gbọ́wọ́ sókè. Mi ò sọ pé kò dáa kọ́kùnrin na obìnrin. Kò dáa. Mi ṣe ń lọ́bìnrin. But ẹ sọ wípé nítorí pé ẹ̀ka pé ó yàlè. Ẹ̀ka ó yàlè. Ẹ fẹ́ gba fóònù lọ́wọ́ ẹ̀. Òun ló wá jẹ́ kẹ́ gba. Lẹ́yìn ìgbà yẹn ìgbà wo lẹ tún lù ègé. Olótì mi. Ìgbà wo lẹ tún lù. Yes màá dẹ́n gbọ́ mi. Tí bá ti kàgbọ́n bá ti gbà a máa ṣáà máa lò gbójú ọjọ́ ìbá fẹ́ ẹjọ́ ẹ̀sùn láti ẹ̀ báyìí bá sọ̀rọ̀ báyìí a ṣáà máa fọ̀rọ̀ máa wá wí a ṣáà fẹ́ dògbójú kọ́ sóò àwọn dáàdì òní lè bá wí ó lè máa sọ àwọn kan lè ní mo ti yó ní máa mọtí ni a máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ mo ní ṣe mo mọtí nù ẹ̀rí àti mo ti ní ìṣọ́kò tó mọtí yó tó ń ṣubú kìtìkìtì tó mi ṣe tó ń nú sàn ṣe àṣà ó lọ máa fi yẹn máa ṣáà máa káńtà mi tó pé ọmọ pásítọ̀ ní dáadé pásítọ̀ ní dáadé sotú rẹ̀ máa ń pè dáadé pé máa ń ṣàlàyé gbogbo ní dáadé gbogbo máa ń dùn pé ń ṣàlàyé fáwọn kò sí ẹ̀ náà kò change. So ìgbà wo lẹ ti dóra yín bẹ́ẹ̀ sí. tí mo ti tó ti jẹ́ kí small one since over 6 months kò tẹ́ ẹ ṣe eléyìí 6 months gan ló kéré ìgbà mi 1 year ìgbà mi 8 months tí mo máa ń bẹ̀ẹ́ ni tó ní sex pẹ̀lú ìyàwó mi. báwo lẹ̀yin ṣe wá ń kó. èmi ń gba kámú nìyá mi èmi ló mọ kàn kọ́nà kó ṣàánú gbà yẹn pé àti pé àti máa ronú jù ṣé àlọ́mọ kan pé ọmọ yẹn ọmọ yẹn tó bá ti wá bá mi ọjọ́ kan mi tẹ́ mo dúró ọmọ yẹn ní ìyàwó mi miss mo ní ìyàwó mi fún mi sẹ́ẹ̀sì ní ìmọ̀kọ́ tí mo ṣe alóhùn láì sẹ́ẹ̀sì sọ fún mi ìgbà tí mo wá kà tó ń yàlè máa pè é tí ó lè ó lè lóhùn láì sẹ́ẹ̀sì ó dẹ̀ ń yàlè tó ṣojú oúnjẹ ni. So máa ti fẹ́ rí ṣìyẹn tipẹ́tipẹ́ kí ni máa ń bọ̀ mind mi gan bọ̀ ní ilé rí ṣìyẹn. ọmọ ọdún mélòó ni yín. ṣé mi èmi ti wọ bí 44 years báyìí. èmi máa pè yín after this show mo dẹ̀ máa pè ìyàwó yín. Okay ma.
mi ti lè sọ̀rọ̀ sí but I will try and call your woman and I will speak to her mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ because mo fẹ́ believe pé mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ but mi ò lè dájọ́ but nǹkan tẹ́ ẹ sọ wà recorded ìyàwó yìí gan máa ní kó lọ gbọ́ show yìí pé this is what you have said about her so kó defend ara ẹ̀ fún mi tó bá dẹ̀ fẹ́ wá defend ara ẹ̀ lórí show náà ó free but mo kàn sọ fún yín wípé mo gbọ́ mi ò tí gbà bọ́ nǹkan tá a kàn sọ ni pé nǹkan tó fi ṣe yín ni wípé ẹ tí dóńsì for 6 months ẹ dẹ̀ jọ ń gbélé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. Yes ma kó tó fọ́ sí mi fi pé mo máa kẹ́rù fẹ́ wo reaction náà bí ṣe mọ́mọ́ kọ ẹrù kò lé pé àtẹ̀kùtẹ̀ kí àbáwọ́ mi bọ̀ délé ti ni pé owó tí mo fún tí mi fún mọ́ pé mi ní fún ma stop owó yẹn òun ló kálá ló fi lọ sí human rights. so ẹ ti wá padà sílé ìsìn. bẹ́ẹ̀ ni mo ṣe náà wọ́n ń gbé jùlọ àìsàn mi ní wà responsible mo ń ṣiṣẹ́ mu. ẹ ti wá padà sílé. mo wá padà sílé mo ti padà sílé báyìí àwọn ẹ̀ṣá gbẹ̀mí àwọn ẹ̀mú àjẹgún mo ti pọ̀ wọ́n lé ní wọ́n ní ká wá Saturday mo ti pọ̀ wọ́n lé ní wọ́n ní kí n wá Saturday. kó sì ìjẹ́ ṣe wà ní human rights ṣé ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ń tọ́jú ilé. mo ń ṣiṣẹ́ iṣẹ́ tí mo ṣe catering mo ń ṣe insurance company mo ń ṣiṣẹ́. don't worry I will call you. ṣiṣẹ́ tí wọ́n mo ṣe. ẹ̀dẹ̀ ń tọ́jú ilé náà. àmọ́ ìyá mi mo tọ́jú ilé mo ṣe nọ́mbà tẹ̀ kí n sọ́kùnrin lágbára láti ṣe. ok ẹ má wọrí a sọ̀rọ̀ later. bọ̀ ó máa ń láwọn àwáwí lọ́wọ́ ó máa ṣàwáwí fún yín. àwáwí tẹ ẹ bá mọ̀ ẹni sùúrù àwáwí tẹ ẹ bá mọ̀ pé ó máa sọ ẹ má parọ́ lórí ètò yìí obìnrin ò lè kò sí bó ṣe fẹ́ ṣàwáwí màá mọ̀ tó bá ń parọ́ so it's better for you to open up because ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín bí tí mo burú dé tí ìyàwó yín bá open up tí mo dẹ̀ lọ ẹ̀sítà mo wá padà wá béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín tẹ wá ní kíní kan ló ṣẹlẹ̀ ẹ má dá lóhùn bó ṣe ṣẹlẹ̀ rèé kíní kan máa expose yín and you won't like it so it's better àwáwí tẹ bá mọ̀ pé ó lè wí tẹ mọ̀ pé ẹ ti ṣe there's possibility àbí likelihood pé kó sọ fún mi ó better kẹ́ sọ́nsìn bọ́n tó bá sọ fún mi tí mo wá padà wá ní ìyàwó yín sọ báyìí tẹ wá ní àǹtí Yínká kò ṣe bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó better kẹ́ sọ́nsìn mi nígbà o. mo ní nǹkan tí ó máa ń sọ náà nígbà wọn sọ fún àwọn nígbà jẹ pé nítorí ìkọ̀gbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò mọ̀ pé máa disclose pé nígbà táwọn pè mí fọwọ́ sọ fún wọn pé ó yan àlè pé mo kà ní ṣùtì gbà tó ń ṣàwáwí yẹn lẹ́kẹ̀ mi wá sọ fún wọn pé bàbá ìbàkọ́ tó fa tí mo fi gbà lọ́jọ́ nǹkan tó máa sọ náà ní pé mo nà òun lọ́jọ́ mi ìdẹ náà. ṣé kò dé ká ẹ pẹ̀lú obìnrin rí pé bóyá ó ká ẹ pẹ̀lú alẹ́. kò ká mi pẹ̀lú lóbìnrin rí ìgbà tó máa fi di pé bàtà máa tó fi fún mi sẹ́sìn ẹ̀ngbà yẹn mo kọ̀ máa láwọn ọmọkùnrin máa ń bá sọ̀rọ̀ chat ó wá máa ń wo fóònù mi lóhùn tí bá ti sùn wà ní mo fẹ́ ọmọ mi ní mi fẹ́ ọmọ yìí mi kò fẹ́ cash wọn mi fẹ́ wọn. ṣé o gbé fóònù obìnrin lójú ẹ̀ rí nínú ilé o gbé fóònù àlè rí lójú ẹ̀. mi ò gbé fóònù àlè rí lójú ẹ̀ kó sáré tó pé mi lójú ẹ̀ rí mi ò ṣe rí mi ò ṣe rí gọ́mọ̀ ẹ̀ rí gbọ́dọ̀ máa mi ò ṣe rí òṣèlú kan pè mí lójú òun gbàmí kan máa sọ pé gbé fóònù mi náà gbé fóònù mi wá ní kí má máa fọkàn fún gbé fóònù wá ní kí fẹ́ máa fóònù mi náà. I will call the woman, don't worry. I will call the woman. Màá pè later. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní call the woman, of course mo ti make a mind mi láti pè. I will call the woman. Ẹ̀bẹ̀ mi mo gba number ẹ̀. I will call her. I will call her after the show. I'll probably call her in the morning tomorrow. I will call her and I know how to. Ẹni tí ń pè mí látẹ̀kọ́ tó fẹ́ pè mí pa. Òun ló ń kó tí ń pè mí látẹ̀kọ́ o. Hello? Yeah, mo ń gbọ́ yín. Ẹ pa Facebook yín, pa Facebook ẹ náà kó tó bá mi sọ̀rọ̀. A ní kó pa Facebook ẹ. Mo kì í mú ti pa. Ok, mo ń gbọ́. Mo ti pa. Yeah, mo ń gbọ́. Ẹ jọ ṣé ẹ mọ̀ tí n ká TNT nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o. Ẹ máa ń like ètò yín gan ni. Ẹ jọ kí lẹ fẹ́ sọ ṣé máa go straight to the point. Can you go straight to the point? Nǹkan tẹ fẹ́ sọ tẹ tìtorí ń pè látẹ̀ nǹkan. Nítorí ìyàwó mi ní ṣe ń pè. Kí ló ṣe ìyàwó yín? Èmi ń gbé ní Abẹ́òkúta, òun ń gbé l'Èkó.
mo tẹ̀ kankan tí bá ti wá sí ọ̀dọ̀ wọn lẹ́kọ̀ọ́ pé kí wá bá ó gbà yẹn ó máa náà lọ sọ́dọ̀ àǹtí òun kò ní sùn tì bá ti wá sẹ́kọ̀ọ́. ṣé ìyàwó ilé ẹ ni àbí girlfriend ó dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ mi ò ní girlfriend ìyàwó ilé mi. ọmọ mélòó lẹ ti bí fúnra yín? àti tí mo mẹ́rin. kí ni wọ́n ń ṣe lábẹ́òkúta kí lòun ṣe lẹ́kọ̀ọ́? èmi ń ṣe lábẹ́òkúta ni òun dẹ̀ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. ọmọ ọdún mélòó lẹ́yìn méjèèjì? abẹ́òkúta lèmi ti ń ṣiṣẹ́. ọmọ ọdún mélòó lẹ́yìn méjèèjì? èmi ti pé 47 òun ti pé 45. kí ló wá kí ni reason tí ò kí ń fẹ́ máa sùn tiẹ̀ tó bá lọlé bóyá ò kí ń do dáadáa? máa ń gbìyànjú. kí wá ni reason tó give? ó kàn sọ gbogbo bá bèbí máa ti pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí mò ń bọ̀ nílé bábìlì sọ pé mò ń bọ̀ nílé so bá ti dé màá rí ọ̀tá lè sọ pé òun fẹ́ lọ bá sísá òun pé ọ̀dọ̀ sísá òun lòun ń lọ. kò dẹ̀ ní sunlé. á dẹ̀ lọ kò dẹ̀ ní sunlé. kò dẹ̀ ní wá sílé títí o máa fi padà síbi iṣẹ́ lábẹ́òkúta. bá ti padà sí iṣẹ́ lábẹ́òkúta ó máa ti ìjọ Monday tẹ́ńbà ìlú máa lọ láàárọ̀ Monday sọ̀rọ̀ wá padà wá ní ìjọ Monday. okay now how many weeks ló máa ń lò lábẹ́òkúta? mo ti tọ́jú ẹ̀sùn àǹtí ẹ̀rẹ́ ti mẹ́. hello how many weeks ló máa ń lò lábẹ́òkúta? hello how many weeks ló máa ń lò lábẹ́òkúta kó tó lọlé? ìgbà míì wà mo lè lo 3 weeks ìgbà míì wà mo lè lo 2 weeks. so tó bá wá jàjà hello tó bá wá jàjà lọ láti 3 weeks yẹn lọ láti Abẹ́òkúta lọ sílé tó jàjà lọlé kò tún wá ní tún ní bára yín sùn kó tó tún padà síbi iṣẹ́. okay lọ dúró sí kò sífẹ̀ẹ́ nínú márèjì yẹn mọ́ kò sí márèjì ńbẹ̀ mọ́ obìnrin yẹn ti ń dókò míì kò sífẹ̀ẹ́ náà ẹ̀ mọ́ because even kọkùnrin má ṣe déédéé tífẹ̀ẹ́ bá ṣì wà tọkùnrin bá kúrò lé for 3 weeks tó padà wá o ò ní fẹ́ miss ọjọ́ kọ̀ọ̀kan má rí tó máa fi padà wá máa kẹ́ lójú kẹ́ nímú ni ọkùnrin tó wá látọ̀ òdìdí Abẹ́òkúta after 3 weeks tó dẹ̀ tún wá lọ sùn sọ́dọ̀ àǹtí ẹ̀ tó yọjú sí ṣé ó ní dísú ṣe à bóyá o kì í tọ́jú ẹ̀ ṣé ó ń ṣètò ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé. máa ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé. máa ń tẹ̀ owó sí gbàpà. kí ni ìwọ wá rò pé ó ṣẹlẹ̀? máa ń tẹ̀ owó sí máa ń tọ́jú ẹ̀. kí ni ìwọ rò pé ó ṣẹlẹ̀ sí? ó sọ fún mi pé òun fẹ́ jẹ́ kí a travel out nílẹ̀ fẹ́ pé àgbòsíǹkan tó lọ ṣe ní ìlú òyìnbó nílẹ̀ Nàìjíríà kò sí nǹkan lọ sí. ọ̀rọ̀ yẹn ti ń dọ̀ mí kò ṣáàpù tó fún mi wàláì ọ̀rọ̀ yẹn ti ń dọ̀ mí mi ìfẹ́ gbọ́ mọ́ ó ti ń dọ̀ mí. ọ̀rọ̀ yẹn ti ń dọ̀ mí ó ti ń pa spirit mi ó ti fẹ́ kó máa dùn ẹ má bínú mi ìfẹ́ gbọ́ mọ́ ó ti ń eyín ogúdọ̀ máa sọ̀rọ̀ báyìí kọ́kọ́ kí ìyàwó gan má gba ìwé màṣ mọ́ lára. hello mo ń gbọ́. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. èmi fẹ́ sọ experience tèmi ni mà. mo ń gbọ́. bí mo ṣe wà èmi náà ti kúrò nílé ilé tí mo kọ́ ni o. ok kí ló dé. ìyàwó mi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ka pẹ̀lú èyàn. ẹ ka pẹ̀lú different men ni o. ṣé nínú ilé tẹ̀ ń gbé. kì í ṣe nínú ilé tá à ń gbé o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní accident. Okay. Meanwhile, bàtà tí ó ti introduce máa kan sí ká tó fẹ́ra. Ó ní ẹ̀gbọ́n òun. Èmi mọ̀ pé wọ́n family o. Ẹ̀tọ́ máa ń ṣẹlẹ̀ pé kéèyàn sọ pé this is my brother, this is my kin. So ìfá ọjọ́ tí mo lájẹ́ ẹ̀gbọ́n yẹn ló pè mí láti èmi àti ìlàfẹ́jọ lọ́bì kan. So ìgbà tó ní fóònù mi gan, òun náà pè. Òun ló gbé ìyàwó mi wá síbi scene of that accident.
but along the line bí mo ṣe lágbẹ̀dì báyìí wọ́n kàn bẹ̀ sí dóra wọn ni mo dẹ̀ wá káwọn pé ọkùnrin ẹ̀yìn yìí tó bá dẹ̀ wá wálé mi mo ṣì wà lórí bẹ́ẹ̀dì nígbà yẹn tó bá wálé mi báyìí tí mọ́mì mi bá gbé ṣé àbùkù ní jòkó sí ẹgbẹ́ mi báyìí lájòkó sí lórí bẹ́ẹ̀dì ká máa sọ pé àpẹ̀lẹ́ kìnnìkan má wọ́ọ̀rì èmi àti màdàm fẹ́ sáré débì kan. Madam tó sọ yẹn ìyàwó yín nìyẹn o. Ìyàwó mi ni o. Ẹ̀yin dẹ̀ wà lórí sí. Afẹ́sáré débì kan. Accident wo lẹ́yìn ní. Èmi rẹ̀ ti rí wọn à pé. Ẹ̀gbọ́n àtàbúrò. Èmi àti àtẹ̀gbọ́n èmi mọ̀ pé wọn fámílì ò bẹ̀ ti ra èmi náà jà láwọn èèyàn tó ń pọ́n àpèmí ní bọ̀dá tó dẹ̀ rẹ́ pé kò sí nǹkan láàrin wa. So mo wá jẹ́jì pé wọ́n ń bára wọn sùn gidi. Ìyẹn tó bá wá wò yín lọ hospital akọ ní òun àti madam fẹ́ débì kan wọ́n lọ dóra wọn ni. Wọ́n lè lọ wọ́n á ti lọ wọ́n á ti lọ wọ́n á dé èmi náà tẹ̀ ní fúnra ìjà ní ṣe anything because mind mi ò tẹ̀ wá lọ bẹ̀. Tẹ̀sọ́jọ́ kan á wà because iṣẹ́ bíbí ni mò ń ṣe. So èèyàn kan wá lóun máa pè mí o láti US ó lóun máa pè mí wọ́n á send nọ́mbà ìyàwó mi sí pé fóònù mi ti fẹ́ kú o bẹ̀ pè mí sórí nọ́mbà ìyàwó mi ní WhatsApp. So along the line mo wá mú fóònù tiẹ̀ dání ní òru ni o ẹni àwọn á pè bí because of the time diesel ó pè bí 1 àjìbẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn bí òun ṣe wá rí nínú ẹ̀hán tó ṣe rí pé nọ́mbà yẹn wà online ọkàn ní madam báwo èmi kan wà ń dáhùn bíi pé ẹni ẹ̀ lọ́sọ̀ wọn ní àfáàyàn òfin àti lóde tó sùn àwọn ní bó ṣe òun ló sọ pé kí lóde tó sùn nínú àwọn ní kò sí jàre pé bó ṣe rẹ̀ sísọ ni pé kì í tà ń sọ látijọ́ ẹ̀ onítọ̀sí nìkan ṣé ká travel ni àbí dísàǹdà tó ṣàṣọ bẹ́ẹ̀ yẹn èmi mo ṣáà bá ń bá ṣáà bó ṣe sọ gbogbo bó ṣe ń rìn bó ṣe sọ sí mi lọ́wọ́ nìyẹn. So wá di ìmídélé mo dẹ̀ yẹ ṣe kiri kìíní yẹn mo tún di mo pamọ́ra mo delete ṣáàtì yẹn. So ó kàn dárọ̀ ọjọ́ kejì wọn fẹ́ continue láti ibi tán bá dé bó ṣe sọ fún pé ọ̀rọ̀ wa àná bá láyé fẹ́ ṣe wá sí yẹn wá sọ pé ọ̀rọ̀ ìgbà wo bá ní ọ̀rọ̀ tá à ń sọ lóru ìyẹn wá sọ pé òun wà ti sùn èmi ń gbọ́ mo wà èmi wà nílé òun ló ń pè ìbẹ̀jẹ̀ òun wà pákéjì òun rí sí nǹkan yẹn ìbẹ̀jẹ̀ ní ti mọ̀ fún òun ló ń pè ọ̀rọ̀ wa yẹn o pé kí ni wọ́n á ní ọ̀rọ̀ pé àti bí iná ìlú máa ti sùn pé ọwọ́ mi ní fóun máa wá ǹjẹ́ mọ̀ pé dè níyì láti ọ̀rọ̀ tí mò ń sọ ìwọ̀ 2014 bí ní máa yẹn wà lé wa mọ́. Ìgbà kan wà tí ọ̀rẹ́ mi tó fẹ́ ṣe wedding tí ọ̀rẹ́ táàmì ẹ̀náyẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gidi náyẹ̀ wá bẹ̀rẹ̀ ẹlẹ́gẹ́gìdì yẹn ọ̀rẹ́ mi fẹ́ ṣe wedding lẹ́kọ̀ọ́ mi lè lọ wọn láti fún ìyàwó mi lówó kó lọ attend wedding yẹn ìjọba fún àwọn méjèèjì wọ́n plan pé kán lọ sí ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí ìyàwó mi lọ lálẹ́ ọjọ́ yẹn ó fẹ́ kúrò lásìkò kó wá sádó Èkìtì wọ́n ti jọ plan gbogbo ẹ̀ ló wà lórí mo wá rí later pé ó ní kó jẹ́ ká ìjọ lọ pé wọ́n á ní òun lè lọ bẹ̀yàn pé ìdí ọ̀rẹ́ ọkọ̀ ẹ̀mí wá ní kó má wọ́rí sí ìgbà wo lẹ wá kúrò lé ẹni. ìgbà wo lẹ wá kúrò lé. ìgbà tí ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ tí mo wá gẹ̀ẹ́tì wọn pé bẹ́ẹ̀ mi ṣe kúrò lé ńgbà yẹn nìyẹn níwà àwọn ṣọ́ọ̀ṣì wa dá sí ẹgbọ́n bẹ́ẹ̀ sí sọ fún mi pé àti padà wálé ó ti sóbà ó ti pèsè nìkan bá wọn sí àṣàlàyé pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ pé èmi ò lè fẹ́ ní ara mi wéwu wọ́n ṣáà ní kí n má wọrí pé kí èèyàn má dẹ̀ wá dá láṣejù mo ṣe padà wá sí ilé yẹn nìyẹn bẹ́ẹ̀ ìgbà tí mo ṣe padà délé yẹn nígbà tí wò ṣe mọ̀ pé inú dídùn bí program tẹ́ ṣe lẹ́nu jọ́mẹ́ta tẹ́ ní pé ṣé tóbìnrin tí obìnrin bá ṣèyàn pé ṣé èèyàn lè fi inú dídùn do torí inú dídùn pé ọ̀rọ̀ yẹn sì ó sì wà lọ́kàn mi díẹ̀ so mo ṣáà ti ń wò pé kí n jáde. Ìgbà tí màá tún gẹ̀ẹ́tẹ̀ báyìí ọmọ iṣẹ́ mi tí mo fún níṣẹ́ òun ló tún bá sùn. Àbẹ́yìn ò ṣẹ̀tọ́ yín ni bóyá ẹ̀yin ò dẹ̀ kí ń do dáadáa bóyá ẹ̀ kí ń do dáadáa ṣé ẹ̀yin ló kó tó
bóyá ẹ kì í do dáadáa àbí ẹ kì í ṣẹ̀tọ́ yín. Ẹ̀dí ṣe ìgbà tí mo dájẹ́ yẹn lóòótọ́ náà ní pé for some time ò kí lè wá ókè dáadáa pé àwọn abára wa sùn time yẹn. Ìgbà tí mo ti wá mọ̀ pé bọ̀bọ̀ yẹn this first one yẹn tó ń do yẹn. Ìgbà tí mo ti wá wà ókè tí dọ́tọ̀ ti gbà tó ti satisfy mi yìí mo ti mọ̀ pé this first man ń do yẹn. Oko yóò ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. But okay nígbà tí ẹ ní sùúrù ẹ ti padà sílé ìgbà tẹ́ sick nǹkan tó ṣẹlẹ̀ ni pé oko yóò ṣiṣẹ́ dáadáa ó lọ dóko nígbà tó dẹ̀ wọ́n ní kẹ́ má dóbò kẹ́ ara yín lè yá èmi ò mọrú medical kinní bẹ́ẹ̀ yẹn ó kí ara yín lè yá ara yín tún wá yá ẹ sì ń àbọ̀ kinní yẹn nínú yín tí mo mọ̀ pé ìpín ní sílé tí abọ́ gbẹ̀gìrì ni bí tojú bá lọ tọkàn ò lè kúrò ókè ẹ wá do ẹ pátì ó wá lọ ń du ọmọọṣẹ́ yín. Rárá kì í ṣe pé mo pátì bẹ́ẹ̀ yẹn máa gbogbo nǹkan tí mo sọ ìbá ẹ̀ the first time tí mo kúrò nílé yẹn because ẹ̀mí mi ṣe pàtàkì sí mi torí nígbà tí gbogbo nǹkan yẹn ti ṣẹlẹ̀ ẹ̀mí mi ìgbà tí bí mo ṣe kúrò yẹn táwọn èèyàn ní kí n padà wá yẹn tí mo fi discover this second one kò pé ọ̀sẹ̀ kan. Okay. Kò pé ọ̀sẹ̀ kan àmọ́ ẹ̀ka tó tẹ̀ wá jẹ́ kí n kúrò this last time ni pé wọ́n á rí i pé ọjọ́ kan wà tó kán wá tú ẹsẹ̀ táyà mi mọ́tò mi. Wọ́n ṣe tú ẹsẹ̀ máa ṣe ń lọ èmi àtọmọ ìlà àtúràbù wa ṣe ń lọ báyà. Táyà kan yọ fò yọ lára ẹsẹ̀ bóòtù márùn-ún kan yọ ni. Wọ́n á rí i pé lọ́dà pé ibi àtúfẹ́ ti ní òpé in fact èmi alive that's the first time mo máa regret pé mo ṣe nǹkan pé mo padà wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kéèyàn má kà ó dáwọ́ ní ọ̀nì. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín. As much as I want to give people chance to talk, àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń dull spirit tèmi. I am telling you, I'm not joking. I'm not exaggerating. I'm not joking. Àwọn ọ̀rọ̀ kan wà tó máa ń dull spirit mi. Tí n bá ti gbọ́, á máa kùn mí lórun. Ọpọlọ mi ò ní ṣiṣẹ́ tààrà mọ́. So mi ò fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ bí arìndìn. Mi ì ní gbọ́. Ó máa ń kill spirit mi ni mi ò fi ṣakọ. Ṣé kò ní nǹkan tó báyàn lára mu. Ẹ rí pé èmi gan tí bá ń sọ̀rọ̀ mo máa ń fi gbogbo agbára sọ̀rọ̀ nígbà míì. Mi ò fẹ́ kéèyàn dull ara ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. So fún ẹni tó sọ pé I should give all men chance to express their minds. Yes, I want them to talk. But as much as I want them to talk, tí wọn ò bá sọ̀rọ̀ kó jáfáfá, màá cut wọn off. That is the truth. Èmi mo wá síta pé káwọn ọkùnrin lè sọ̀rọ̀. Ṣebí mi ń pè irú ẹni tó pè mí ń sìn. Irú ẹni tí mo ń pè ó ti pè mí more than 3 times. Mo wà ní the other call. Ó ní mo ṣe tún pè padà. Mo ń pè wọn padà fúnra mi ńgbà míì náà. You understand? But téèyàn ò bá ti sọ̀rọ̀ kó dá ṣáká, mi ní lè dúró gbọ́. Mi ní dúró gbọ́. Ó máa irritate mi ni. Everything máa sú mi. Hello? Hello? Ẹ wo orú eléyìí sí kí ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀? Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ hello kí ni mo fẹ́ gbọ́? Tó o bá ti sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn dá lẹ́nu ẹ, mi ní gbọ́ ẹ. Torí ó máa affect mi. Orun máa kùn mí ni. Gbogbo ẹ máa sú mi. Kò ní wù mí. Show yẹn ò ní wù mí mọ́. So you have to help me to help you. Tó bá ti sọ̀rọ̀, ẹ jẹ́ kọ́rọ̀ dá. Ẹ jẹ́ kí voice yín wà òdì káwọn èèyàn gbọ́. Pé kẹ́ máa sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pé bóyá èèyàn force èèyàn láti pè àbí láti sọ̀rọ̀. I don't want that. The number to call is +447404851234. If you want a natural booster for your skin and your face, ẹ pè Rotimi sórí +44792117958 +44792119758 +44792119758. Ẹ pè Rotimi tẹ́ bá fẹ́ take care ara yín, tẹ́ bá fẹ́ pamper ara yín, ẹ pè Rotimi. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe event, tẹ́ fẹ́ decorate all yín, ẹ pè His Excellency UK sórí +447946469916 +447946469916. Already to wear by Abeni fún gbogbo jalamiya, turban, kaftan, hijab. Ẹ pè already to wear by Abeni sórí +234
810-917-6616 +234-810-917-6616. Àwọn Danabix Homes and Properties ó fẹ́ ṣe promo for my birthday. I'm still waiting for the price. Mo ṣì ń wait for the promo price fún birthday mi. Wọ́n fẹ́ yọ àwọn owó kúrò lórí àwọn ilẹ̀ tí wọ́n ń tà, and the promo is just going to run for a week. Tẹ́ bá ní interest, mo máa advertise it after my birthday, because probably today is going to be the last live show that I'm going to do before my birthday until. Hello? Hello? Hello, sir. Hello. Hello, sir. Yeah. 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 Hello, ma. Hello, mo gbọ́. Yeah. Kí ni wàhálà tí yín pẹ̀lú obìnrin? Kí lobìnrin ṣe fẹ́yìn? Bẹ́ẹ̀ni, so mo fẹ́. Yeah. Ìyàwó mi. Oh, there was a time. Okay. Okay, mo níyàwó kan sílé tẹ́lẹ̀, but along the line, gbà sẹ́ni àti ìyẹn jà. After 2 months, so Mohammed lady, but colleague mi ni. After 2 months, tẹ́yìn àti ìyàwó lè jà. Bẹ́ẹ̀ni. So ó kó pẹ́rù ẹ̀ ó lọ. Okay. Ìyàwó kẹ́rù ẹ̀ mo kàn lọ church mo dé kí n tó dé ó ti kẹ́rù ó ti lọ. So èmi àti colleague mi àṣà máa ń ṣe everything. So ìgbà tó wá ìjọ kan, so colleague yẹn sábà mi sígbà tó everything gbà. Ìgbà tí ìyàwó ti lọ sí pé kí n kúkú jẹ́ kó wà tó ń jọ máa kó ọ̀ ṣe everything. So mo ṣàwà aláwẹ̀ mo ṣàgbà fún. So ìgbà kó ṣàyà ó wá lóyún. So ìgbà kó dẹ̀ lóyún ó sọ fún mi bàbá lóyún mo ní no problem. So ìgbà tí ìyàwó mi wá gbọ́n pé bàbá lóyún fún mi tí ìyàwó ṣe padà wálé nìyẹn. Ìyẹn wá lọ mo wá gbalé fún bébì yẹn síta mo ṣe everything síta. So ìgbà tó wá yáṣá ó wá di táìmù kòró yẹn, so ibẹ̀ wàá ráyè lọ mo wá ṣe everything. So ló wá dín pé ẹlòmíì máa wá sí ilé tí mo gbà fún jẹ́ ẹ̀yẹn ó máa wá ń bá níbẹ̀. So ó wá díjọ́ kan mo wá lọ mo wá rí boxer níbẹ̀ mo wá ń ṣàfihàn ló ní boxer ó ní òun ṣe mistake ká mọ́ ẹrù aṣọ tó ń fọ̀. So àti bẹ́ẹ̀ ni mo tún àti wá bẹ̀rẹ̀ sí ní ṣe find this. So kókó wá dín pé mo ṣàwà ká ní orí ilẹ̀ galẹ́rù tẹ́ pé mo wá ka kò wá ní choice wípé ó wá láti sọ pé báyìí ni ó ṣẹlẹ̀. So along the line ó wá sọ fún mi pé òkè pé gbàtẹ́mi náà lọ pé mi wà pẹ̀lú obìnrin kan níbì kan, so òun náà ò lè dá ṣe kìíní kan, òun bẹ́ẹ̀ nídìí tó wọ́n máa help òun kìíní kan lòun ṣe láti fún bọ̀bọ̀ yẹn láì, but before then ó parọ́ fún mi pé ẹni yẹn Facebook làwọn ti meet ìjọba ẹdẹ òun ló ṣàkáyò òun. So kí ló wá ṣẹlẹ̀? Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀? Ẹ go straight to the point, sir. So nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé bọ̀bọ̀ yẹn wá fún lóyún. Okay. So ó wá láti ṣàwá sọ fún mi bàbá òun ti lóyún. Èmi dẹ̀ mọ̀ pé èmi ò súnmọ́ ní táìmù yẹn. So ẹnu ẹ̀ láṣàwá wà àti wà ń fa iṣu yẹn báyìí. Uncle, ẹ má bínú, ọmọ ọdún mélòó ni yín sà? I'm 38 years. Uncle tẹ àbúrò mi ló ń sọ. Ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín, ẹ̀yin go wà reliable. Intẹ́ deserve ló ṣe fún yín. Ó mọ̀ lóyún ni, ẹ rò pé mistake ni. Ẹ̀yin go wà reliable. Ìyàwó tó fi yín lẹ̀ tó lọ. Tí ẹ̀dẹ̀ gbẹ́rò mi wálé, ìyàwó wá rí pé fúnyàn lóyún tán. Ẹ wá padà wá gbá ìyàwó yẹn sílẹ̀ wá lọ rent ilé fún níta. Bó bá jẹ́ mi náà ni màá nírú oyún yẹn. Ẹ̀yin go wà reliable, nǹkan tẹ́ deserve ló ṣe fún yín. Nǹkan tẹ́ ṣe wà reliable now. Because ìyàwó yẹn gbà one thing you don't understand, ìgbà tí ìyàwó yẹn fi ilẹ̀ tó lọ, tí ìyàwó bá fẹ́yàn tó fìyàn lẹ̀ tó lọ láàrin 2 months, ẹ mọ̀ bí tára yín kù sí. Èèyàn tó wá rescue yín, ẹ wá fúnyàn lẹ̀ lóyún. Ó ti wá ń gbé nínú ilé, ẹ wá rí pé ìyàwó yẹn wá rí pé ẹ fún lóyún, ó wá padà wá, ẹ wá lọ rent ilé fún, ẹ wá ní kẹ́lòmíì má wàá do mọ́ bẹ́ẹ̀, ó ń pẹ́ kọ́ tó do àbí wọn ò ní do ni. Ó mọ̀ lóyún náà ni, nǹkan tẹ́ deserve òun ló ṣe fún yín, ẹ wà reliable. Mo kí ni mo lè ṣe sọ̀rọ̀ yẹn? Kò sí nǹkan tẹ́ lè ṣe, kò lè gbọ́mọ bà fọ́ṣù ẹ̀yin kọ́ lẹ lóyún. Tó bá lẹ́yìn kọ́ lẹ lóyún, ẹ̀yin kọ́ lẹ lóyún. Tó bá dẹ̀ lẹ́yìn lẹ ní intẹ́ deserve ló ṣe fún yín.
tó bá jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ lóyún mọ̀ lóyún ni kò lóyún mistake ó fẹ́ ẹ jẹ́ kó lọ ṣe DNA tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ ní ẹni tó do wọ́n do sí gẹ̀ ni ẹ̀yin dẹ̀ lẹ wà reliable ẹ̀yin lẹ wà reliable because ẹ ti fi lọ́kàn balẹ̀ bó dẹ̀ ṣe wà yẹn bó ṣe máa dókò mí mọ́ yín lára nìyẹn torí nǹkan tẹ́ ṣe fún ọ̀dà bẹ́ẹ̀ ni bó bá gbóyún yẹn fún yín bó ṣe máa dókò mí mọ́ yín lára nìyẹn ẹ tún wá gbọ́ the moment ẹ bá dẹ̀ tún ti lose obìnrin yẹn ìyàwó yín sì máa pàpà lọ ó sì máa pàpà lọ because this is something about this woman tí wọ́n bá ti lọ wọ́n máa ń believe pé ọkùnrin táwọn fílẹ̀ yẹn kó ṣorí burúkú kó má rọ́nà àbáyọ the moment ọba ti gbọ́ pé ilé ayé ẹ wà turn around báyìí torí ọ̀nà àbáyọ tó tún find love again wọ́n máa padà wá tí wọ́n fẹ́ da ìrìn àjò yẹn rú again ìyẹn ò mí pọ̀ wá dúró tì wọ́n padà bọ̀ wá da ìrìn àjò yẹn rú ni wọ́n á tún pàpàjà yín sí kolobo ni so ẹ̀yin ẹ wà reliable ẹ̀yin lẹ fà á tó fi lọ dókò míì because ẹ fi lọ́kàn balẹ̀ ó lóyún fún yín ẹ mú wọlé tán ìyàwó tó abandon yín tó lọ so táwa ní second fiddle táwa lẹ wá fi ń kó falẹ̀ ó fi lọ́kàn balẹ̀ ó lóyún fún ẹ tán ó wá ní ìyàwó ẹ wá padà wá ó wá lọ rent ilé fún níta ta ní fiddle ta ní second fiddle ta lọ dẹ̀. ẹ ṣe dọ̀mọ̀ ok ma. Hello. Oh, okay. I'm calling from Manchester. Bless you. Bless you. Manchester, ìyàwó tó bá ti lọ tó wá ti lọ ṣe pé ó lọ rẹ́ lòmíì you understand àfi tó bá jẹ́ pé ìwọ ló mọ̀ pé ó ṣẹ̀ bóyá ìwọ ló lọ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló ṣẹ̀ ìwọ kọ́ ló ṣe nǹkan tí ò dáa ó dẹ̀ lọ àbí òun ló misbehave tọ́lọ́ ń bẹ́ẹ̀ tì í lọ tó bá padà wá ẹni tó bá fẹ́ òun ló máa lọ rent ilé ìyàwó yẹn ló máa kò bá ti bí mẹ́wàá òun ló máa lọ rent ilé fún níta kò bá ti bí mẹ́wàá òun ló máa lọ rent ilé fún níta o ò ní ní ẹni tó wá forí fàgbọ̀n nígbà tó yẹ kó o ti kú tó wá forí fàgbọ̀n fún ẹ o wá ní ìyàwó yẹn padà wá o wá ní o lọ rent ó ń pẹ́ àbí wọn ò ní do ni ó ń pẹ́ kọ́ tó do wọ́n àwọn náà ṣe ní do tó bá tiẹ̀ ṣàánú ẹ̀ gan-an ló máa declare bàbá ọmọ tó bá fẹ́ fìyà jẹ wàá tọ́ ọmọ yẹn dágbàlagbà ó kú ti mọ̀ pé wọ́kọ́ ló bí ẹ máa lọ ṣe DNA lágbàlagbà ni òun gan ti mọ nǹkan tó máa já sí ipò máa pàpà kú ni hypertension yẹn ló máa pa ẹ́ torí ìgbà tí wọ́n ṣe tiẹ̀ náà ṣó mọ position tí obìnrin yẹn náà wà ìgbà tí wọ́n ṣe tiẹ̀ fún ṣó mọ position tí obìnrin yẹn náà wà kí wọ́n náà rí bó ṣe rí á bí ọmọ yẹn wọ́n ló máa tọ́ ọmọ yẹn tọ́mọ yẹn bá dàgbà tán á wá jẹ́ kó mọ̀ through DNA pé kò ṣọmọ ẹ̀ ló bá tán á jẹ́ kó mọ̀ pé ìwọ kọ́ ló kì í ṣọmọ yẹn ìwọ kọ́ kò ń ṣọmọ ẹ̀ torí pé ìwọ náà ẹni I love your judgement alábòsí nìyí ó tọ́ ni ló lọ fà á ta ni second fiddle ta ni ó máa bẹ forí fàgbọ́n tán àwa ní ìyàwó yẹn padà wá bọ́kùnrin kan bá ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà èmi náà ilé tó gbà fún mi màá gbọ́ wọn á dó mi mọ́ bẹ́ẹ̀ ṣé máa ṣerú ẹ̀ fóbìnrin ẹ má máa firú ẹ̀ lọ obìnrin ẹ má máa firú ẹ̀ lọ obìnrin ó ti lọ ó wá padà wá ní kó lọ fẹ́ lọ gbalé fún so òun tó lọ yẹn ló lórí méjì bàbá tiẹ̀ ló nílé ṣé bàbá ẹ̀ ló nílé àbí wọ́n dá okó ẹ̀ fún ìyàwó yẹn nìkan tó fi lọ tó fi máa wá padà wá tó fi máa ní kí ẹni tó lóyún fún ẹ lọ dúró ń ta torí pé ìyàwó tó ṣe forí ṣọpọ lọ ó tún padà wá àwọn ọkọ àti ẹ sọ fún yín pé àwọn ò fìyàwó wọn lẹ̀ wọ́n wà nínú relationship wọ́n á dẹ̀ máa sọ fún girlfriend wọn pé mi ì fìyà lágbájá lẹ̀ o mi ì fìyàwó mi lẹ̀ o ẹ tún máa sọ fún wọn pé ìyá lágbájá tó ti lọ o mọ̀ bóyá ìyá lágbájá dókó àti máa sọ irọ́ o èmi ò mọ̀ pé ń dókó mi lè filẹ̀ nítorí àwọn ọmọ mi fẹ́ ṣàwọn ọmọ mi o mi ì fìyà lágbájá lẹ̀ o mi ì fìyàwó mi lẹ̀ o òótọ́ dẹ̀ ni
wọn ò fìyàwó wọn lẹ̀ ìyàwó tí wọn ò dẹ̀ lọ introduce ẹ sí wọn ò mú ẹ lọ ìyàwó ò rí wọn pọ̀ mọ́ ẹ rí pé wọ́n fẹ́ ìyàwó establish pé bóyá ọkọ wọn ó ti move on ìgbà tí ìyàwó bá ti ná gbára ná gbòòrò tó ti rìnrìn àlù tó ti dó gbogbo ayé tán wá padà wá òun á fẹ́ wá claim bàbá ọmọ òun meanwhile girlfriend lè má bímọ ìyàwó máa rìn padà wá lòun fẹ́ wá claim bàbá ọmọ òun boyfriend dẹ̀ ti sọ fún ẹ pé òun ò fìyà àwọn ọmọ òun lẹ̀ kí ló fẹ́ ṣe sí kí ló fẹ́ ṣe sí. Anyway màá máa drop èyí tí mo máa ń drop láràárọ̀ yẹn ṣó eléyìí dùn ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ ẹ jẹ́ ń lọ bó ní tèmi ilẹ̀ ti ṣú ẹ jẹ́ ń lọ bá adùn kẹ má jẹ́ kó yín tún lọ pè yín sìn yìí o kó yín ayé mi má lọ pè yín sìn ẹ jẹ́ ń lọ bá dùn hello. hello sister. hello sir. bùrọ̀dá tó pè wọlé nísìnyí yìí ẹ kọ́ máa dúpẹ́ lórí ẹlẹ́dàá wọn o ọkùnrin mi ń ṣe kinní yẹn tẹ́ pé kò ní padà mú jẹ tán máa pàdánù ọlọ́run ọkùnrin mi ń ṣe kinní yẹn tí ò ní padà mú jẹ tán máa pàdánù ìyàwó ti lọ ẹ wá tún padà pé ìyàwó wọlé padà. ẹ wá lọ rẹ́ǹtì ilé síta wá ní wọ́n ń do ó gbàgbé boxers ó yẹ kó gbàgbé irun okó ẹ̀ gan sílẹ̀ ni. ẹ wá lé ẹni tó wà lọ́dọ̀ yín nígbà ṣòro tó dúró tì yín. ìyàwó yẹn tiẹ̀ náà tó yẹ kó bá ṣẹ́ẹ̀tì ọkùnrin míì nínú wardrobe kó bá ṣẹ́ẹ̀tì ọkùnrin àti ṣòkòtò àti belt àti boxers. ẹn tán lé síta yẹn ó lè pa àwọn àtìyàwó dànù náà mo ò lé mi síta ìyàwó jáde lọ nígbà tí mi ò tí èmi mo wà lọ́dún ẹ̀ tí mò ń rú ẹ̀ lẹ́kún tí mo wà pẹ̀lú ẹ̀ tí mò ń take care ìyàwó wa dé padà wá lé mi síta. tó bá tiẹ̀ jẹ́ mi ni wàá bá ṣòkòtò ọkùnrin àti ṣẹ́ẹ̀tì àti boxers àti singlet ẹ̀ wàá bá ní àwọn strategic point kan ó ò dẹ̀ lè sọ̀rọ̀ wàá bá ṣẹ́ẹ̀tì ẹ̀ àti belt ẹ̀ nínú wardrobe wàá bá boxers ẹ̀ àti gbogbo ẹ̀ wàá bá nínú bathroom màá tún wá bẹ́ẹ̀ ṣe màá fún àwọn shaving powder nǹkan kọ̀ táwọn ọkùnrin ń lò àwọn aftershave máa kó sí pálọ̀ sí bẹ́ẹ̀ obìnrin ò jẹ̀bi rárá èmi gan ò lè ṣe wẹ̀ no mi lè ṣe wẹ̀ obìnrin tó bá ti lè kẹ́rù ara ẹ̀ jáde fúnra ẹ̀ nínú ilé ò lè wọlé mọ́ náà báwa wáyé kẹ́rù ẹ̀ jáde nínú ilé fúnra ẹ̀ irú kí nìyẹn. obìnrin yẹn kò gbúdọ̀ disclose ní wọ́n ló lóyún gan. ẹ ṣe gan ti sáàmì jàre mo ní kí n bá yín dá sí díẹ̀ ni ẹ ṣe gan. ó máa tọ́jú oyún yẹn tó máa fi dàgbà tá ọmọ bá dàgbà tán wọ́n á ṣe DNA wá rí pé wọ́n kọ́ ló bímọ ṣe máa ṣerú ẹ̀. ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ jàre a máa ríra after my birthday but mo máa drop nǹkan maybe láràárọ̀ after my birthday obìnrin yẹn kò gbúdọ̀ ní. then kẹ́ expect orin mi ní àárọ̀ ìjọ birthday mi ọba tí ń pín ire ayọ̀ fẹ́ nìkan tèmi ń kọ́ expect ẹ̀ ní àárọ̀ ìjọ birthday mi tẹ́ bá fẹ́ ṣe anything that has to do with beauty call Rotimi on +447921197588. Rotimi is a beauty therapist and ẹ jẹ́ kí n sọ fún yín it's not cheap àtàrí àjànàkú ni o kì í ṣẹrù ọmọdé. You will miss me, I'll miss you too. Èmi náà máa miss yín. So I will see you guys after my birthday and ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lẹ̀ lọ́wọ́ Danabit ẹ máa gbéra lẹ̀ because promo máa wà just a week promo after my birthday. Ẹ ṣé gan mo dúpẹ́ o for those of you that wish me happy birthday. God bless you all. Àmàrídà fún ẹ̀yin tí ẹ ń bọ̀ ní birthday mi náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má hesitate láti mú access card yín dání ire o. Ó dàrọ̀ shabarikolo.com is still open. Second Sunday of September mo máa ṣe matchmaking of Shabarikolo fún àwọn obìnrin strictly obìnrin. So ìwọ ọkùnrin tí ò bá ti register ní orí Shabarikolo please do not call me on that program fún láti lè participate as ọkùnrin lórí platform yẹn o ní kó lọ register lórí Shabarikolo and right there àwọn obìnrin tó bá pè àtàwọn tí mo ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ máa fún àwọn ọkùnrin ní opportunity láti pè náà but you have to be a member on Shabarikolo side otherwise please do not call me after during the show or after the show. Ẹ má jẹ́ kẹ́ máa sọ pé mo sound rude mo dẹ̀ wà sọ́sì o ẹ má frustrate me ẹ má trigger me ire o ó dàbọ̀. Àyìnkẹ́ Gold we need to talk it's very very important ẹ jẹ́ ká sọ̀rọ̀ after this show.